ṣé mo wá lè pa ọkọ mi. Truly kì í ṣe pé Wumi ò try pẹ̀lú Mohbad, ó gbìyànjú, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ọwọ́ òbí nígbà míì, àwọn òbí nígbà míì wọ́n máa ń fa sábàbí tí ọmọ fi máa ń wu àwọn ìwà kan. Kò sí ìyà kan náà tó jẹ́ pé a lè sọ pé òun bá Mohbad jẹ, because àwọn méjèèjì jọ kéré ni. Wumi is 24 years old according to her. Mohbad is 26 years old. Ìyàwó wa ni Mohbad jẹ, ìyàwó ni Wumi jẹ. Tí kì í bá ṣe pé ilé ayé àti gbogbo nǹkan tó ti dàrú, àwọn méjèèjì yẹ kán wà ní school ni. Explain even Wumi, ó yẹ kó sì wà ní school. Tí Wumi bá sọ̀rọ̀ pé àti 10 years ló ń ti ń bá Mohbad jìyà bọ̀, ọdún 10 ló ń ti ń bá jìyà bọ̀. Ó dẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò mẹ́bí, òun ò mara ẹ̀, 10 years ló ń ti ń bá jìyà bọ̀. Ìgbà wo gan ni Mohbad kúrò lé? Ìyẹn mi pé Mohbad wà ní age of 17 years or 16 to 17 years. Ṣé a fẹ́ sọ wípé Mohbad ní age of 17 years according to baba Mohbad, wọ́n ní 7 years ni ìyá ẹ̀ ti gbé sílẹ̀, wọ́n ní 15 years ni ìyá rẹ̀ ò fi rí, 15 years ni màmá ẹ̀ ò fi rí, ọdún 15 ni ò tiẹ̀ fi mọ ìrìn àjò rẹ̀ rákàtẹ̀ ní 10 years kò mọ lẹ́jọ́. 7 years ni wọ́n gbé Mohbad sílẹ̀, ọmọ ọdún 7 ni wọ́n gbé sílẹ̀. Ok, lẹ́yìn ọdún 7 yẹn, 10 years àkọ́kọ́ yẹn abẹ́ bàbá ẹ̀ ní 10 years yẹn wà. Ó sì kéré tẹ̀mí yẹn, 10 years àkọ́kọ́ abẹ́ bàbá ni Mohbad sì wà. Ọmọ ọdún 7 abẹ́ bàbá ẹ̀ ló sì wà, pé yóò lọ sí school, yóò ṣe gbá. Ibo wá ní ká bá wá fi 7 years tí Mohbad ti kọ́kọ́ tí yẹ gbé sílẹ̀ yẹn, tá bá wá fi wé 10 years àná sí mọ́mì, bí mo ṣe sọ analysis ń jò ní, tá bá wá fi 7 years plus 10 years àná sí mọ́mì, definitely 10 years àná sí mọ́mì yẹn ọbẹ̀ bàbá ẹ̀ ló wà tí bàbá sì ń fún lóúnjẹ. Tá bá wá rò papọ̀ ó jẹ́ 17 years, 17 good years. Ìyẹn mi pé wà tí Mohbad ò tí ì mọ́ra yín láàrin 17 years yẹn tí Mohbad wà. Mohbad ò tí ì kọnu sí ẹ nígbà tó wà ní 17 years old. Tẹ́ ẹ bá mọ́ra yín ẹ lè mọ́ra yín bóyá ní school. Èèyàn máa ń mọ́ra èèyàn ní school, àmọ́ ìyàwó tèmi àti wọn jọ lọ sí school rí. Tá a dẹ̀ jọ ṣe kékeré tó yẹ pé gbogbo àjọ máa ń ṣe, tá máa jọ rìn kiri, tá máa jọ wálé ara wa wá gbogbo ẹ̀. Bọ̀ tó ní wípé ibi tèmi gbé, wọn fún èmi ni wọn fi opportunity pé kí àwọn èèyàn máa wálé tọ̀dọ̀ tiwa lẹ́yìn ká pàdé ní school. Bọ̀ tèmi bá jáde lọ tàbí tí mo bá màmá gbé ẹyin tàbí mo bá wọn kó àwọn Kampala wọn lọ, mo lè lọ. Bọ̀ gbà tí ó di wípé bàbá Fọlábí ti fẹsẹ̀ máa Fọlábí kú tí mi ò gbénu léyìn mọ́ tí mo wà nígboro ní ilé ọ̀dọ̀fin. So mo ní access sí àwọn ọ̀rẹ́, mo máa ń wá wọn lọlé lóbìnrin, àwọn ọkùnrin, even ìkan sì wà ní airport, tó sì ń ṣiṣẹ́ ní airport Nàìjíríà. So tó yẹ pé wọn ò lè sọ fún mi pé mo deny, tí gbogbo máa pọ̀ tán máa ń wá síwájú ilé wa tájọ́ máa ń ṣeré. Ìyín omi ìpá àǹfẹ́ra, gbogbo náà ti ní ọkọ, gbogbo náà ti níyàwó, everybody wọn ló ti fẹ́ra wọn, tí ò sí kankan nu wọn tó lè sọ fún mi pé bóyá òun sí aṣọ mi wò báyìí. Ìyín omi ìpé tá a bá jọ wà yẹn kí wọ́n sọ wípé gbàtà àtijọ́ wá wà yẹn o, tí ó pé kí wọ́n ní a ti ń fẹ́ra wa. Torí tá a bá yọ 7 years kúrò ní, tá a bá ro 7 years plus 10 years àná sí mọ́mì, 17 years nìyẹn. That 17 years ni Mohbad ni Wumi dẹ̀ ń claim yìí pé òun ti mọ Mohbad, wípé òun làwọn ti jọ ń jìyà bọ̀. Ìyá kí ni ọmọ 17 years nísìn, torí táìmù tí wọ́n ń sọ yẹn nǹkan tún tí ì háàdì lọ títí. Bọ̀ gbogbo nǹkan ti ń bàjẹ́ sìn, gbogbo 17 gbogbo 10 years ago nǹkan ò tún tí ì le koko báyìí. Now ìwọ́dẹ̀ wà ní age of 14 years. Ńgbà tó ọmọ 14 years tó ló wà lábẹ́ ọkùnrin wípé ó ń bá jìyà, ìyá kí ló bọ́ ọmọ ìwọ 14 years tó ló wà pẹ̀lú ọmọ 17 years. Ibo lẹ́jọ́ wà, bó lẹ́jọ́ ń gbé, torí pé Mohbad sì wà ní abẹ́ òbí ní at age of 17 years yẹn. Ṣé ń bá mi di ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi? Now ẹ já máa continue. Ṣé gbọ́, 10 years tí mo ti wà pẹ̀lú ọkọ mi lélẹ́yìí, mi ò mẹ́bí, mi ò mara. Ẹ jẹ́ ká wá calculate ẹ̀. 10 years tí Wumi ń sọ nípa rẹ̀, 10 years tó ń dárúkọ yìí, òun àti Mohbad ò tí máa fẹ́ra wọn, wọ́n ti mọ́ra wọn. Yes, ẹ lè mọ́ra yín bóyá school àbádùgbò nǹkan kan,
but ẹ fẹ́ra yín because ní 2017 Wumi ìmọ́lẹ̀ gan nígbà tó olóòní bófo ní kankan àṣírí chatting ìwà àti ẹ̀ ní 2017 gbogbo bó ṣe máa ṣe tí ìmọ́lẹ̀ ló fẹ́ propose sí ẹ tó ní ó ti pamọ́ tó ló pamọ́ra òun ní 2017 nìyẹn o 7 years to 6 years ago 6 years ago nìyẹn 6 years ago yẹn gan o tí gbà fún ní gbogbo 6 years ago o accept ẹ bọ̀gbà tó di 2018 ló di wípé ẹ ti jọ ń dé tara yín lójú pé ẹ ń fẹ́ra yín ní gbogbo 2017 o ti ń accept ẹ torí gbà yẹn o náà ti ń kọ orin tó dẹ̀ ti ń kọ ó ti ń kọ àwọn orin bíi Ronaldo torí Ronaldo tí Mohbad padà sí fún Naira Marley ó ti kọ́kọ́ kọ tẹ́lẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ló padà tún ti kọ àwọn orin kan akúkú ti gbọ́gbọ́gbọ́ pa títí sọ́tọ́ tó pa àti gbọ́ tẹ́pọ̀ ara wa tó yẹ pé ó wà lórí péjì Mohbad tán máa kọ sábẹ̀ pé ó tún ti broke heart yẹ so that means tí sọ pé bóyá 2018 yẹn dẹ̀ ní ó ti lọ òun bọ̀ ni tó jẹ́ pé o kì í gbé ilé o kì í sábà wà bọ̀ tó máa ń lọ ẹ̀ ń déètì ara yín Lẹ́kì ló bẹ́ẹ̀sì sí n ló fi kọrin pé akúkú ti sọsọsọ olóòwà lé mọ́ ó ti sọ̀rọ̀ ẹ̀ di transformer sí Lẹ́kì gbogbo àjálẹ̀ ń fún níná ìgbà yẹn ló kọ àwọn orin yẹn fún ẹ tó ó tún wá kọ̀ọ̀kan létà ó ní mo ṣe bí mo ti rí ọmọ tí mo nífẹ̀ẹ́ sí mi ò mọ̀ pé owó nìkan lọmọ tí mo nífẹ̀ẹ́ sí ó so a lot of ọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn gbà tó wá di 2019 ìwọ ló kọ́kọ́ dénú ilé Naira Marley true tó ń gbé fídíò rẹ̀ wà níta nígbà tí wọ́n sọ wípé olóòṣìṣẹ́ o ti bá a jìyà pé òun ta sọ àbí ó lóò sọ pé òun ta sọ agbọ́ tèpù yẹn ò ti dáwà ń sọ ń parẹ̀ olóòun ta sọ òní dáwà dẹ̀ sọ pé òun gbé oògùn olóró èlùbọ́ funfun huyorin wọ́n lòun gbé oògùn olóró according to dawa class wọ́n lò dẹ̀ lòun ta sọ and then owó yẹn ló fi ń bọ́ Mohbad definitely if the case tí ọ̀rọ̀ yẹn bá wá rí bẹ́ẹ̀ yẹn pé òun gbé ọjà ó dẹ̀ ló ń ta aṣọ ìyẹn mi pé aṣọ tó ló ń tà yẹn bóyá bí àwọn bọ́sikọ́rọ̀ àwọn bíi bọ́ksà kankan tẹ́ ń tà òun ló fi ń gbé ọjà tó wá ní òfin bọ́ Mohbad now ìyẹn túmọ̀ sí pé wọ́n ló kọ́kọ́ dénú ilé Naira torí gbogbo wa lámọ́ tó ṣẹlẹ̀ nínú ilé NDLEA wípé oògùn olóró ni àwọn NDLEA tán trace dénú ilé Naira Marley ìyẹn mi wípé gbogbo tó bá ní Mohbad ń fagbá ńlá ìwọ gangan ló initiate mọ́lẹ̀ sí ìwọ ló jẹ́ kí Naira Marley pé láti sign ẹ̀ ìwọ gangan ni torí ìwọ gangan ló initiate ẹ̀ ni Naira Marley ló fi inbox ẹ̀ lórí Instagram tó fi di pé Naira because true rẹ bó ṣe máa ń chat ẹ kì í ṣe pé Naira mọ̀ níbi kankan Naira ti mọ̀ wọ before ìwọ ti wà pẹ̀lú Naira ó ti wà pẹ̀lú àwọn Ìyábọ̀ Òjó ó ti wà pẹ̀lú àwọn Jennifer nko gbogbo àwọn uyorin tó ń gbé kiri ní Lẹ́kì ní Àjà ìwọ ló kọ́ dé Lẹ́kì ìwọ ló kọ́ dé Àjà kì í ṣe Mohbad ìwọ ló kọ́ débẹ̀ yẹn bọ̀ tó máa ń wá sí Kòròdú ẹ̀ ń dé tẹra yín pé ẹ̀ ń dé tẹra yín online dating online ni ìgbà tí Naira Marley ìgbà tó rí Naira Marley máa ń rí bí ó ṣe máa ń bí Mohbad ṣe máa ń chat pẹ̀lú ẹ̀ bí kò gbogbo àwọn ọmọ tí Mohbad rí tí Mohbad ní tí Naira Marley ní ló mọ page wọn ló mọ social media wọn jùlọ ó dẹ̀ máa ń rí wọn ìwọ náà dẹ̀ ló ń kọrin kan gbà náà ló ń rapper kan gbà náà tí àti ẹ̀mẹ́ni tó ń pa àti ẹ̀gbórin yẹn torí àti ẹ̀rírí you know so that Naira Marley true rẹ pẹ̀lú bí Mohbad ṣe máa ń ṣe lábẹ́ gbogbo ẹ̀ ló fi inbox Mohbad ní orí Instagram tó fi di wípé ló ń fẹ́ sign ẹ̀ ìwọ ló kọ́kọ́ mọ Naira ìwọ ló kọ́kọ́ délé Naira ìwọ ni Naira kọ́kọ́ máa ń gbéṣẹ́ fún ìwọ ló ń bá Naira tagbó Wumi búra pé ò bá Naira tagbó igbó ni o igbó búra pé ò dẹ̀ kì í gbé lùbọ̀ funfun ó tiẹ̀ gbé torí dáwà kíláàsì sọ wọn ló ń ta sọ ó dẹ̀ ń gbé uyorin owó ọbẹ̀ òun dẹ̀ ló fi ń bọ́ Mohbad ọwọ́ a sọ pé yàtọ̀ tí ń bá a jẹbọ̀ ní 10 years ago 10 years ago kọ́ lẹ mọ́ra yín ẹ lè mọ́ra yín ní school níbi 10 years ago ní school ẹ lè mọ́ra yín ní school ní 10 years ago but ẹ fẹ́ra yín 6 years ago Mohbad sì ń toast yẹ ó sì ń toast yẹ yà ìmọ́lẹ̀ sì ń toast yẹ bọ̀gbà tó di 2000 náà kí náà porúkọ rẹ̀ 17 ó accept 19 tí Mohbad ṣẹ̀ débẹ̀ yẹn
ló fi tó dé ní náírà ló di pé still náà ọgbọ́n tó ti débẹ̀ tẹ́lẹ̀ tó ti mọ̀ tún mọ̀ sí tán ti ń jẹṣẹ́ kíní yìí ò lè stop because ò sì ń ṣe hook up ò ń ṣe hook up because society ibi tó bá rẹ̀ ni kì í ṣẹjọ́ ìyá tó bí ẹ ni ò tó ẹ dá kì í ṣẹjọ́ ẹ because Kẹ̀rímọ́ tó jẹ́gbọ́n ẹ náà sọ wípé ìyá yín o ìyá òṣì ni kò tọ́ yín dá torí ó gbé òun jù sílẹ̀ lọ́mọ ọdún 3 ó wá lọ after 16 years níyá yín tó padà wá tó ń rò pé màmá ti dé màmá dé láàrin wákàtí 4 ni màmá dúró tóun after 4 hours òun ti rí màmá ti pòórá after 20 years lòun tó fojú kan tán pè níyà pé sẹ́rù ìyá yẹn pẹ̀lú bá ṣe rẹ́ẹ̀pù òun lẹ́ẹ̀mejì tí wọ́n kó bítì fóun tí wọ́n lù ń bí bàrà ṣé ìyá yẹn lòun máa wá gbàgbé gbogbo trauma yẹn ní agbárí òun Kàrímọ́ ló sọ nurse mi ó wà lórí status torí ó sáré kan nígbà tí ọ̀rọ̀ ìgbà tí bàbá Mohbad sọ̀rọ̀ tán ní corona inquest ó ní Kàrímọ́ sọ̀rọ̀ jáde bóyá jà túlẹ̀ láàrin yín ni àmọ́ tó ní ṣé ìyá yẹn ni pé ṣe bí òun ti ẹ̀rẹ́ ẹni tọ́ díẹ̀ bí Wùmí ti ẹ̀rẹ́ ẹni tọ́ díẹ̀ ọmọ tó ti wà ní street at age of 10 years ọmọ tó ti wà ní street yé mi pé ọwọ́ òbí nìyẹn wà tó bá pé Nàìjíríà jẹ́ ìlú tó nítumọ̀ ni because àwọn náà ni wọ́n ń gbéṣẹ́ fún yín àwọn gọ́ọ̀mẹ̀ntì tá à ń sọ nípa àwọn náà náà rán yín níṣẹ́ dé tòrútòrú that's why tí wọ́n ṣe lè ṣe kankan nígbà tí Wùmí bá lóun gbé wuyo orin òun dẹ̀ ń gbé ọjà ó ń tagbó because ẹni tẹ́ ń tagbó fún náà wọ́n ti gbé jù sílẹ̀ kí ló lọ ṣe níbẹ̀ now mo ń gbọ́ o. ó sì fẹ́ pé mo tẹ́ ilé ẹsẹ̀ fún mi lè ṣe yàtọ̀ ọwọ́ ti tàbí tó yẹ kí n máa jẹ ọ̀rọ̀ kó ṣé ó jẹ́ ìgbà tó yẹ kí wọ́n máa jẹ ọ̀rọ̀ bí mo ṣe tí mo ti ṣe láì jẹ́ mi àwọn ẹdúró náà ayé tẹ́ kí n sọ̀rọ̀ ẹdúró náà ayé please let me talk I'm in pain let me talk please ẹjọ́ kí n sọ̀rọ̀ náà ẹjọ́ kí n sọ̀rọ̀ náà yàtọ̀ ẹjọ́ kí n sọ̀rọ̀ náà ṣé wọ́n jẹ́ ọ̀pẹ́ pé ó yẹ kí n máa jẹ gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi gbogbo ọ̀làgùn tí mo ti ṣe láyé mi tí mo ṣe fi gbogbo ayé mi tí mo fi gbogbo ayé mi sìn wọ́n ní ọ̀pẹ́ kí wọ́n máa jèrè bí mi ṣe wáyé mi ní mọ́tò mi níṣẹ́ o mi ní ẹni tí láyé mi o ọ̀pẹ́ bàbá ọkọ mi sọ ìwọ ló pa ọmọ mi o torí pé torí royalty sí mi tí mo pa tí mi tó ṣọ̀nà ọ̀nà ìrànlọ́dẹ tí mi tí mo. royalty tá à ń sọ nípa rẹ̀ yìí gan-an tí ẹni ẹ̀yin àti bàbá ọkọ yín tí ẹ nítorí ẹni bàbá ọkọ ẹ fi ń parọ́ mọ́ ẹ ìwọ náà parọ́ sẹ́rí ẹjọ́ ń parọ́ mọ́ra yín ni bó bá jẹ́ bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ń pa mọ́ra yín ni torí àkọ́kọ́ ẹ̀gbọ́n ẹ ló kọ́kọ́ parọ́ mọ́ bàbá ọkọ ẹ nígbà tí ìmọ́lẹ̀ tẹ́ ló kú tí wọ́n ṣe interview fún bàbá ọkọ ẹ ò sọ ó ní nọ́ọ̀sì pé wọ́n sọ pé nọ́ọ̀sì ló wá gùn lábẹ́rẹ́ bọ̀ bàbá Mohbad sọ statement kan nígbà náà ó ní wọ́n ní ṣé Naira Marley ló pa ó ní rárá ó dárúkọ Zlatan ó ní àwọn sáìdì Zlatan tó ṣẹ̀ṣẹ̀ lọ jọ ìyẹn bàbá Mohbad sọ statement yẹn mo máa pa gbogbo fídíò yẹn mo post mo máa wá ìsàlẹ̀ lọ tí máa lọ wú fídíò yẹn wá sàlẹ̀ ó láwọn Zlatan tó jọ ìyẹn ó láwọn gan-an ó lọ́dọ̀ wọn ló ti rí kú e bóyá sọ́jọ́ náà nìyẹn ó láwọn Zlatan tó lọ join oníbẹ̀ ló ti rí kú ẹ kò dárúkọ ẹ ó tó bòyí láṣìírí kò sọ kankan ẹ̀yìn ìgbà yẹn làǹtí ẹ̀ bọ́ta táǹtí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ bàbá ọkọ ẹ̀ àǹtí rẹ̀ ń ló kó ẹ sí ṣòro tó délé ni ẹ̀gbọ́n ẹ̀ táwọn tó tiẹ̀ wà lórí Barial Grand bá sọ̀rọ̀ ó yẹ kó fèsì ẹ nìyẹn tó bá tiẹ̀ fẹ́ gbèjẹ́ kó fèsì woman tẹ pé àbí ṣéjà aláládé náà ni ẹni tí woman tẹ ló sọ̀tẹ́ lábúrò bàbá àwọn tó wà bẹ̀ ló yẹ kẹ́ fún lépè àwọn tó wà bẹ̀ ló yẹ kẹ́ bá jà kò yẹ kí ẹ̀gbọ́n ẹ tó bá yẹ pé ò ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ tó gba ẹ̀kọ́ tó jẹ́ wípé ó jí ọmọ rẹ̀ tí ì sí ọmọ àbí ìpàbẹ́ tó jẹ́ pé òun gangan respect àwọn tó jẹ́ ìyá ọkọ bàbá ọkọ tiẹ̀ àwọn mother in law father in law tiẹ̀ tó òun gangan bá gba ẹ̀kọ́ tó kì í ṣe pé bóyá òun náà ló ń pàṣẹ nínú ilé kò ní rúdù sí bàbá ọkọ àbúrò rẹ̀ thank you kókó àbúrò rẹ̀ wà ní ọkọ nǹkan aburú ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí wọn ìwọ wá ní guts bàbá ọkọ ló ń bú instead tó yẹ kẹ́ ẹ sympathize tẹ́ bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ sáwọn tó ń sọ pé akílà àbúrò mi ṣe òun kọ́ ló pọkọ rẹ̀ ẹ̀yin arákòròdú ẹ̀ ṣàánú wa eléyìí ṣe bàbá ọkọ kọ́ bọ̀ ti ìwọ ló nílì bàbá ọkọ ẹ tí ayé kọ́kọ́ fi ń gbé má nìyẹn ṣe pé ó ní wípé even gan ló yẹ kí n bínú ó ní ẹ bẹ́ẹ̀ ní alẹ́ ọjọ́ náà pé
bàbá Mohbad ò gbà pé lòun fẹ́ lọ sin Mohbad kódà lọ́ọ̀yà gan tún bẹ̀ tó rò pé lọ́ọ̀yà ó lè bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ báyìí pé bàbá Mohbad yarí báyìí ni pé no sẹ́ òun máa lọ sin ọmọ yẹn ni sẹ́ pé bàbá Mohbad ló máa lọ sọ pé ṣe ni wọ́n pé o ní bàbá Mohbad ò sí ń bẹ̀ o ní kò bá yín gbélé o sọ wípé ṣe ni wọ́n pè lórí fóònù o ní wọ́n pè ní Monday kò mọ̀ kankan pa Monday o nípa Sunday kò mọ̀ kankan o Tuesday kò mọ̀ kankan parẹ́ o ìgbà tó mọ̀ kulẹ̀ ẹ̀sẹ̀ ń pè lórí fóònù ó tún bọ̀ ẹni kó padà sọ yẹn mọ́ o oníṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ bí ìgbà pé bàbá gangan gbé bẹ́ẹ̀ àbí wọ́n jọ mọ̀ ní pọ́wọ́ tiẹ̀ mọ̀ ń parẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn ẹni kódà lóru ọjọ́ náà ó fẹ́ lọ sin ọmọ ni ẹ tún lọ bá máàlì tó pera ẹ̀ lólórí ẹbí àbí ará àdúgbò àbí láńlọ́ọ̀dù àdúgbò ní àbí kí la lè pọ́n wípé kó sọ pé òru ni bàbá Mohbad wá fẹ́ sin ọmọ báwo lèyàn ṣe fẹ́ sin ọmọ láago 3 òru tí ò sí pósí tí ò sí nǹkan kan lóru yẹn ló fẹ́ wá sí báwo ni ó ṣe fẹ́ gbélé ẹni tó yọ pé ó ní bí aago 3 òru làwọn kúrò ní pólísì náà dé Ìkòròdú òru yẹn làwọn lọ wá ojú ibi tí wọ́n ti sin ọmọ kalẹ̀ pọ́n lọ wá tí wọ́n fi lè tètè sin ní àárọ̀ sí òru yẹn báwo ni ó ṣe fẹ́ gbẹ́ ilẹ̀ ọní bàbá Mohbad wá pẹ̀lú ẹnìkan bàbá Mohbad lọ́kọ́ wá so possible kí èèyàn kan lóun fẹ́ gbẹ́ ilẹ̀ tí wọ́n ti gbẹ́ kó o ní wọ́n fẹ́ gbẹ́ ilẹ̀ lóru yẹn kan wá sí kan kó jẹ́ bàbá Mohbad gan ní eegun tí ó fi gbẹ́ ilẹ̀ lóru tí ó dẹ̀ sin ọmọ yẹn sínú ẹ̀ lẹ́yìn yẹn olótún wá padà wá pẹ̀lú obìnrin kan àti láńlọ́ọ̀dù àdúgbò ṣé láńlọ́ọ̀dù àdúgbò yẹn àtobìnrin yẹn ni ó mọ bàbá Mohbad gbẹ́ ilẹ̀ àwọn arúgbó ṣé wọ́n ní ẹ̀mí ẹ̀ bọ̀ tí ń tẹ́ ẹ ṣe nu tẹ́ ẹ lọ fún yẹn láwù tó kó agbádó òfò sọ́rùn tó fi di pé ó nẹ́ẹ̀lì má nìyẹn bàbá ọkọ ẹ báyé ẹgbẹ́ ẹ báyé bàbá ọkọ ẹ jẹ́ ó nẹ́ẹ̀lì ẹ̀ ní gbogbo àgbáyé nígbà náà tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní circulate instead tó yẹ kó fi fèsì ìwọ tó jábúrò ìyá rẹ ìyá àbí ìpabẹ abímọmọ wò ó tó bí yín ó wà ní ibẹ̀ ó ní wọ́n sáà ti pọ̀ ọmọ wọn ìyá ẹ̀ náà sọ bẹ́ẹ̀ ó ní àwọn náà pọ̀ ọmọ wọn o àwọn náà pọ̀ ọmọ wọn o ìyá ẹ̀ sọ ó ti pa ọmọ wọn ó ti pa ń lọ́mọ o ìyá yín láti dọ́nà sáré orí ẹ̀ ń ta ìyá yín gbà tó wà nílé wọn pa Mohbad gbogbo yín kan lẹ̀ pílánì lórí ikú Mohbad yìí ni kí ló ìyá ẹ̀ tí ò rí físà gbà látọdún ìwá ìyá ẹ̀ tí ò rí físà gbà ìyá ẹ̀ tí ò rí bí lọ tó wá dé ìgbà tí wọ́n ti plan ikú Mohbad gbẹ́gẹ́rẹ́ belashmoda bẹ́ẹ̀ Canada tó jí ọ̀rẹ́ ìyá rẹ̀ thank you kókó yóò bá ń yọ ò ní sórí burúkú yóò bá ń dà fún ọ tí ẹ ìyá rẹ̀ ó tíráfù gbogbo àwọn ọ̀rẹ́ wọn ò sí tòsí Naira Marley Sam Larry wọ́n ti jápa nobody nínú ilé náà ń kọ́ lifestyle tó yẹ kó náà tún máa ń wá pẹ̀lú ẹ̀ 5 and 6 òun náà lóhùn òsínlé Darosa according to Wumi ó ní ṣe làwọn pè é ó ní kò sí nlé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ àwọn pè wá ní ibo ni gbogbo yín lọ bo ni gbogbo yín lọ ẹni nígbà tára ni ò ṣe ẹgbà tó di pé Mohbad ò fẹ́ gba abẹ́rẹ́ kinní kan tí nọ́ọ̀sì ṣe kinní kan ni wọ́n dé ibo ni gbogbo wọn ń para bo ni gbogbo yín lọ ó ṣe jẹ́ kókó yẹn nìyí ẹsẹ̀ rí bí travel lọ ìyá ẹ̀ travel ní sátidé ìyá Mohbad tó lóun ti wà bẹ́ẹ̀ bí 10 days sátidé yẹn ló mọ̀ pé òun fẹ́ kúrò sátidé òun ló mọ̀ pé òun fẹ́ kúrò dédédédédé bàbá ògbé bẹ́ẹ̀ bàbá máa ń wá tiẹ̀ ní o sátidé yẹn òun náà nìyá Mohbad mọ̀ pé òun fẹ́ lọ chọ́ọ̀chì tí ò rí bí lọ látijọ́ ẹ̀ chọ́ọ̀chì tí ò rí náà sí pé nǹkan fẹ́ sí ọmọ rẹ̀ ìgbà yẹn ló wo ọmọ lóhùn ó ní ọmọ yìí ò fẹ́ kó ń lọ ó ní èmi mọ̀ pé Wùmí gan ló máa sọ fún ìyá Mohbad pé ẹ sọ fún pé lọ chọ́ọ̀chì wọ́n wá jọ ń drip ẹ̀ wọ́n jọ ń tàn ìyá Mohbad sọ pé dédédédé òun lọ chọ́ọ̀chì ibo ló ń lọ chọ́ọ̀chì ibo ló ń lọ ó sì jẹ́ sátidé gbogbo yìí sà kúrò ní sàkání ọmọ yẹn Ṣèyí tí ń ṣe máníjà òun náà tẹ̀lé lọ ṣó ìgbà ẹni Ṣèyí náà ń jà torí pé secret wọn ti leak out wípé ó fẹ́ jápa àsìkò tó yẹ kó máa jẹun ẹkún tó sún bí mò ń bọ̀ wá bá yín analysis ẹ̀ mò ń bọ̀ wá ẹ̀jẹ̀ mọ́ ó yá máa play lọ ẹ̀jẹ̀ máa kọ́lẹ̀ kí n má bàa gbàgbé ń bọ̀ sọ̀rọ̀. ẹni tí mo fi gbogbo ayé mi sìn láyé mi ó ní ìdẹ́gbẹ́ ẹ̀gbọ́n máa jẹ ọ̀rọ̀ ìgbà tí mo nínú oyún ilé ọ̀dọ̀ ṣọ́gbọ́n náà ni mo sùn sí o first time àkọ́kọ́ mi tàtàjọ ní ilé ìtajà láyé wa ó ní ìgbà tó kú yìí o ìgbà tó
ìgbà tó jọ nílé tàgbà láyé nínú ayé wa àwọn 15 ló gbé pẹ̀lú wa o ṣé wọ́n pọ́ sí nípa pé ìgbà tó ẹ̀kọ́ máa jèrè yóò máa jèrè gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi ọkọ̀ ìwà kò ṣọ̀lẹ̀ wa kú. ẹ̀yin tèmi bẹ́ẹ̀ bá ṣe ń dara papọ̀ ẹ bá mi like and love and share. According to you Ọmọwùmí Cynthia Adébánjọ Abíọ́lá Ọmọwùmí Abíọ́lá Adébánjọ, that is your name. Ọmọwùmí Abíọ́lá Adébánjọ. Orúkọ rẹ nìyẹn. Ìwọ sọ wípé o bá Mohbad jìyà gan. O ní ó wá tó àsìkò tó yẹ kẹ́ máa jẹun, kẹjọ máa gbádùn. O ní nígbà yẹn ni ikú ló fò sánlẹ̀ tó yẹ kó máa jèrè. Àsìkò tó yẹ kó máa jèrè gbogbo wàhálà tó ti ṣe fún thank you Chronology tó ṣe fún Mohbad. Ẹ ṣé gan ni mà queen. Ó ní ó fò sánlẹ̀ tó kú. Mo sọ fún yín pé ìbínú ò ní kó lówó òun. Ìbínú ló fà kò wú ẹ̀ ibi tẹ́ belong sí ni. Ẹ mọ̀ pé mò ń repeat ẹ̀. Ọ̀ pé mò ń sọ. Wùmí, àsìkò tó yẹ kó o jókòó kó o máa jẹun ń tó sọ nítumọ̀ ń bí fáwọn tí ò bá yé. That means látìgbà tí mo ti ń pẹ̀lú ẹ̀ bọ̀ mo ṣe ń nà ẹ́ káàkiri tí mò ń dúró tì ẹ́. Tẹ́ ẹ bá jáde lọ èmi ni mo mọ tí àyà mi ń já tán ṣe ń lé ẹ kiri ìgboro. Èmi ni mò ń wà pẹ̀lú ẹ. Ó wá tó àsìkò tó o ti ń rí ṣòó gbà. Ìwọ náà ti ń lè travel. Ó lọ UK torí gbogbo ibi tí Mohbad bá ń lọ ni Wùmí máa ń fẹ́ lọ. But Wùmí ò lè lọ UK. Ṣèyí ló lọ torí gbogbo show tí Mohbad bá lọ ni Wùmí máa ń lọ. Ló fi lè ní gọ́ọ̀sì láti gbọ́ ọmọ oṣù 5 lọ. Tẹ́ ẹ bá gbọ́ according to bó ṣe sọ fún Àbú Ebẹ̀. Ó ní Àbú Ebẹ̀ yìí náà mọ̀ o. Ẹ mọ gbogbo ohun tí Mohbad go through o. Àbú Ebẹ̀ ní ṣó mọ̀ pé mi ò kì í bá yín dá sí. Ìwọ gan dẹ̀ ni mi ò mọ̀ ẹ́. Orí social media ni mo ti mọ̀ ẹ́. Mi ò rí ẹ rí. Wọ́n lè sọ fún mi pé Wùmí ni. Wùmí wá padà sọ̀rọ̀ wípé òun máa ń tẹ̀lé Mohbad bó máa ń wà nínú mọ́tò. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú ẹ̀yin ọkùnrin, ẹ̀yin boyfriend and girlfriend. Though ẹni tí ò bá belong síbì kan kò lè dédé jáde. Wùmí also is a belonging. Bí mo ṣe ń sọ, Mrs. Belonga ni. 1. Mohbad ti leak ẹ̀wọ̀n secret kan tí ò yẹ kó link out fún Wùmí. Nígbà tí Mohbad ìsọmọ ẹyẹ ni Mohbad tẹ́lẹ̀. Àwọn ọmọ àbú ni tẹ́lẹ̀. Torí Naira Marley side àwọn ẹyẹ ló wà. Ẹyẹ bá gbogbo tẹ́ ń sọ yìí kìí ṣe ń téèyàn keep secret. Keep ẹ̀ secret. Àbú máa ń ṣe fídíò tí ó so ẹyẹ nulẹ̀. Ẹ ti fi kọrin bọ̀dá Saidi Òṣùpá. Èèyàn ti Sami Láàrí ẹsẹ̀ lẹ́yẹ Sami Láàrí èèyàn ti Àbú Ebẹ̀ ẹyẹ. Ẹ ti fi kọrin. Portable ti fi yín kọrin. So ẹyẹ nìyí so keep secret court tẹ́ ẹ̀ ṣe keep ẹ ti fi social media gbogbo ayé ló ti mọ tẹ́ ẹ̀ ṣe so kò ní ìdí pé kíní so kò ní ìdí pé èèyàn ń pa ẹ sọ ẹ̀yin náà ti fi kọrin gbogbo èèyàn ti fi kọrin so kí ni mo fẹ́ máa pa ẹ sọ mọ́. Now Mohbad ọmọ ẹyẹ. Now ẹ jẹ́ kí n wá là fún yín oúnjẹ yín rí ọ̀ràn tí mo oúnjẹ yín sórí ìjókòó.
Jim Funke, thank you. Jim Funke, thank you. Mbo. Jim Funke, sẹ́rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ìmọ́lẹ̀ náà ń go through. According to my investigation, Wumi ṣe mọ̀ pé àwọn Jésébẹ̀ àwọn náà bí blabla ṣe mọ̀ pé àwọn ni ọmọ ní blabla jẹ́ sí àwọn Jésébẹ̀ irú Ìyábọ̀ Òjó sì ṣe Jésébẹ̀ ni Wumi is black bra ni black ni wọ́n àwọn ọmọ wọn ní jọ ń ṣe pọ̀ now ṣé wọ́n mọ̀ wípé àwọn ọmọ àwọn pípù yìí tí wọ́n bá ní obìnrin wọ́n máa ń fẹ́ àwọn ara ẹ̀mọ̀ pé àwọn Jésébẹ̀ náà máa ń fẹ́ àwọn àyè wọ́n fẹ́ Jésébẹ̀ wọ́n fẹ́ blabla kì í sí àwọn ọmọ ẹyẹ o àwọn náà lè fẹ́ wọn sá bọ̀ Mohbad ibi tí Mohbad wà ṣáìdì ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹ má nà mí o ẹ̀yin ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin omi ẹ̀yin ṣàlóṣàló ẹ̀yin ẹyẹ gọgàngbọngàn ẹ̀lẹ́ o Tenny ọlọ́mọjọ ẹnu rẹ̀ dúró èmi ò mọ bí tẹ́ ti ní ìjàpá mẹ́ta kí lẹ́kùn ìjàpá mẹ́ta kí ní jẹ́ ìjàpá mẹ́ta tẹ́ ń sunkún ká láti bí ọjọ́ mẹ́ta ìjàpá mẹ́ta kí ni ìtumọ̀ ìjàpá mẹ́ta ń ìjàpá mẹ́wàá ni ṣé ìjàpá mẹ́ta lẹ fẹ́ fi gbẹ̀bẹ̀ torí kò yé mi ni o ogun ìjàpá mẹ́ta tẹ́ ń kọ sábẹ́ péèjì mi èmi ò mọ̀ túmọ̀ rẹ̀ o mi ń sara yín o ẹ mọ̀ wulẹ̀ kọ ìjàpá mẹ́ta ń mọ̀ túmọ̀ rẹ̀ ń tẹ́bi mọ̀ pé ọ̀gbẹ̀rì ni mí investigation ni mo ṣe the investigation ni the marriage is investigation ìyẹn sọ̀rọ̀ now ṣé mọ̀ wípé nínú ọ̀rọ̀ tó ń sọ bẹ̀ yẹn tó fi ní àbú mọ̀ yes àbú lè gbọ́ ọ ṣé mọ̀ pé ó lò máa ń wà nínú mọ́tò ìyẹn mi pé tí Mohbad bá ń lọ sí meeting ṣé mọ̀ pé ọ̀dọ̀ àbú ni gbogbo wọn máa ń lọ ńgbà náà wọ́n máa lọ ṣe meeting wọn tán bá ń ṣe ẹ mọ̀ pé wọn náà máa ní meeting tán ṣe ìyẹn mi pé Mohbad ń gbé Wùmí ń tẹ̀lé Mohbad lọ á wá dúró sínú mọ́tò ó máa wà nínú mọ́tò ìyẹn mi pé Mohbad ó ti sọ àwọn ọ̀rọ̀ míì tí ò yẹ kó sọ fún Wùmí ó ti líkì síkírìtì àwọn síkírìtì kan sẹ́yìn pé mo sọ̀rọ̀ yẹn náà láti bẹ̀rẹ̀ ó ti líkì ẹ̀ fún Wùmí ó ti líkì àwọn síkírìtì kan fún Wùmí gbogbo àwọn ibì kan wà tó yẹ pé ìmọ́lẹ̀ fi ara pamọ́ sí tí ìmọ́lẹ̀ fi ara pamọ́ sí tó jẹ́ wípé ibi tó fara pamọ́ sí yẹn Mohbad ti gbé Wùmí dé àwọn ọbẹ̀ tí Wùmí ti wà ó ti mọ ibi tí Mohbad fara pamọ́ sí ó mọ iná náà ọ̀tún ẹ̀ ó mọ àṣírí ń lẹ fi ń gbọ́ pé ẹ̀yin ṣe conversation yẹn ló fẹ́ máa post tó ń gbà tó bá pa àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó fi pamọ́ tó fi pamọ́ ó sílé ìtumọ̀ rẹ̀ nìyẹn ń bá o ẹ jẹ́ ń gbé síwájú ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbé now ìyẹn mi kú tí mo débẹ̀ nínú ẹ̀ lẹ́ fi gbọ́ àbúgan ní ẹni pé bígbà pé ẹ mọ̀ pé bígbà tó pé àbúgan wò pé báwo ló ṣe sọ pé o mọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé ó wá o ìyẹn mi pé ó lóun wà nínú mọ́tò àbúgan ò mọ̀ ẹgbọ́n tó sọ òun gan wọ́n dà pé ó wà nínú mọ́tò ìyẹn mi pé gbogbo ibi tí Mohbad máa ń fara pamọ́ sí tó ti ń lọ gbogbo bẹ̀ ni Wùmí ti dé ó mọ gbogbo àwọn tí Mohbad ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ yálà àfáà ni yálà wòlíì ni yálà babaláwo ni Wùmí mọ everything Wùmí ó mọ everything ló fi ń sọ wípé àbú ẹ̀dẹ̀ mọ́ o gbogbo ohun tí Mohbad go through ẹ jẹ́ a máa continue. ó sì máa ń pítà ìgbà ìgbà nàìjíríà ṣáyé ṣé ó bọ́ sí lókè pa Mohbad níbi táàbù rẹ̀ wá níbi táwọn èèyàn 15 ni wà ó
ní so possible kó ń pa Mohbad níbi tí èèyàn 15 wà rárá o ẹ pé 15 o ẹ̀yin tẹ́ wà nínú ilé níjọ́ náà ní mẹ́rin ẹ̀yin mẹ́rin lẹ wà nínú ilé spending gan wọ́n ní kò sí nílé wọ́n lòun kò sí lára ǹdí tẹ́ torí jẹ́ òun kò tún sí nílé Dàrósà Àdúrà DJ Bami àti Adé West 4 with you ẹ jẹ́ 5 lẹ́yìn tẹ́ wà nílé àwọn tó kù lifestyle wọn sí nílé Ṣèyí wọn sí ńbẹ̀ ẹ̀yin mẹ́rin lẹ wà ńbẹ̀ tẹ́ bá ní 16 nìyí ìwọ ló sì karùn-ún láàrin ẹ̀yin márààrún yẹn kí ló pa Mohbad a wo fídíò tí Mohbad ṣe o tí èèyàn mẹ́rin wọnú ilé nígbà tó kọrin ìmọ́lẹ̀ tán èèyàn mẹ́rin wọlé ó sọ̀rọ̀ nínú orin yẹn ó sọ̀rọ̀ nípa ọmọ nípa Marita òun àti ẹ ó wá sọ̀rọ̀ nípa ọmọ lẹ́yìn ìgbà yẹn Mohbad tún wá nígbà tó wá sọ̀rọ̀ tán ó wá wọlé ó sọ̀rọ̀ ó ti kọrin tán ó wá wọlé ó sùn báyìí sórí bẹ́ẹ̀dì ó fẹ̀yìn lélẹ̀ àwọn mẹ́rin kan wọlé wá bá wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n nà àwọn mẹ́rin ọkùnrin mẹ́rin wọ́n nà wọ́n tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi pa wọ́n wá lọ gbé jù ní sínú igbó bó ṣe fídíò yẹn nìyẹn o wọ́n wá gbé jù ní sínú igbó tán lẹ́yìn ìgbà yẹn ìmọ́lẹ̀ wọ́n wá yọ ọkàn rẹ̀ wọ́n yọ lé lọ́wọ́ wọ́n wá yọ ọkàn yẹn lé lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn ni Mohbad wá jíǹde padà dídìde tó dìde padà pẹ̀lú ọkàn lọ́wọ́ ó wá ń lọ bó ṣe dúró nìmọ́lẹ̀ wá ń tàn ìmọ́lẹ̀ yẹn wá pọ̀ ìmọ́lẹ̀ ó sì wá ń tàn sí gbogbo nǹkan ó ní mí ní o ìtumọ̀ ni pé nígbà tẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin tán wà nílé yẹn tán ṣiṣẹ́ tí wọ́n ṣe tán obìnrin kan wà níwájú ẹ̀ ó ń jó obìnrin kan ṣoṣo ló ń jó níwájú Mohbad nínú fídíò yẹn that is you àwọn mẹ́rin yẹn àwọn ni Dàrósà ó ní Àdúrà ó ní DJ Bami pẹ̀lú Adé West tí wọ́n na Mohbad nínú ilé ńjọ́ náà lẹ́yìn ìgbà tẹ́ ẹ pa tán tí wọ́n lọ gbé sí sẹ́yìn pàṣírí òtítù ẹ ti ju aṣọ síbẹ̀ wọ́n wá wú jáde padà làwọn àṣírí wá ń tú síta like that video tí Mohbad ṣe ó ti sọ túmọ̀ rẹ̀ fáwọn tó bá sì ń sọ dandandan tán sì ń sọ tán sì misinterpret tán sì ń sọ dandandan lẹ́nu ìmọ́lẹ̀ ti túmọ̀ tó ṣe lórí fídíò Wicked tó ṣe orí Wicked ló ti sọ ìtumọ̀ rẹ̀ pé ìmọ́lẹ̀ yìí let me show you where the light is èèyàn tó ń jẹ́ ìmọ́lẹ̀ ó tún wá sọ ọmọ tó bí ní ìmọ́lẹ̀ that means it has a meaning ó sọ Liam ní light ìyẹn mi pé ìmọ́lẹ̀ ni tó máa tàn sí tó pọ̀ ìmọ́lẹ̀ lọmọ ìjẹ́ tó máa tàn sí àwọn ìṣòro tóun ti go through ṣùgbọ́n torí ìjọba ta ní wọn lè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe. Wumi ó sọ a lot of ọ̀rọ̀ ń bí tí máa bẹ́ẹ̀ mú pọ́ìntì ẹ̀ jáde lẹ́yọ kọ̀ọ̀kan lálẹ́ mo máa mú tí ì ní fi ẹyọ kan pé méjì eléyìí tó bá wá fẹ́ deny nínú ẹ̀ wá bó bá jẹ́ bíbélì ló mọ̀ bó jẹ́ kùránì ni kó jó nǹkan mi ò tiẹ̀ nídìí bíbélì mi nídìí kùránì mi nídìí nǹkan ọ̀bẹ lásán ni mo nídìí àti omi ìfùgàn mi tiẹ̀ fọ́bẹ̀ omi lásán ni mo nídìí fún ẹ ìwọ máa sàbí bá ṣe ní tó bá mọ̀ pé o rẹ́dì sàbí mo ṣe ní kò sá máa sọ fún ẹ pé àwọn àfáà tó gbójúlé babaláwo tó gbójúlé ọlọ́run tó ní ọlọ́run olódùmarè tó dá ayé tó dọ̀ ọ̀run tó dá ayé tó dọ̀ ọ̀run torí kéńké ní lékè omi òsì bàtà ní lékè odò èmi ní mọ̀ lékè gbogbo ẹ̀yin ọ̀tá mi láyé máa sọ àwọn ohun tó máa pè tó bá tó ọjọ́ mẹ́ta kó tó ya wèrè kó wá fi kalọ̀ mí nímú ṣùgbọ́n máa sọ fún ẹ pé bọ̀ má lọ try rẹ̀ wọ́n sọ fún ẹ pé ó máa ń gbàbọ̀dé ni wọ́n sọ fún ẹ pé omi máa ń ṣèkà ni omi ìṣèkà kì í ṣe ìkà ṣùgbọ́n máa sọ fún ẹ bó ṣe máa dùn ó ní ìdí kankan ó ní nǹkan dúdú omi lásán ni wàá lò tí ò bá ní gbòdì lára ẹ tí ò bá ní fara ní ẹ wàá wí
tó bá ti mọ̀ ń pa rẹ̀ yín question yẹn láwọn question kan ó sì down ó lè mọ̀ sí ọwọ́ ẹ̀ báyìí but you ó mọ̀ nǹkan kan ó mọ̀ kú tó pa Mohbad yẹn tó ọmọ túmọ̀ nǹkan tó báyìí túnú ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ó sọ pé ó mọ̀ irú ikú tó pa ìmọ́lẹ̀ tú ẹ̀ ṣe báyìí tú dànù you know ìwọ àtẹ̀yàn jọ wà ní show láti Saturday láti ilé ló wà pẹ̀lú ẹ̀ kò síbi tí Mohbad ti ń lọ yàgbẹ́ wàá tẹ̀lé débi tó ti ń lọ sùn ìwọ tó fi lè sọ pé o tẹ̀lé débi ọ̀dọ̀ Abu Ebel o wà nínú mọ́tò ìyẹn mi pé òun fọ́lò rẹ̀ kiri everywhere ìyẹn mi pé òun fọ́lò rẹ̀ káàkiri gbogbo ibi tó ń lọ òun fọ́lò rẹ̀ káàkiri gbogbo ibi tó ń lọ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn mi pé o mọ nǹkan tó ń sọ òun tẹ̀lé káàkiri báwo ló ṣe wá mọrú ikú tó ká ọmọ yẹn mọ́nulé báwo ló ṣe mọrú n tó pa ẹ bá ń gbọ́wọ́lé love and like. mo sọ fún ọkọ mi pé ká wo ihò ẹ̀gọ́gọ́ ni ibi ọkọ mi ti kú tí ọkọ mi ti kú tí kí ikú kọ́kọ́ tó dé àpò ẹ̀dá ẹ̀dẹ̀ mọ́ ẹ̀mọ́ mi bẹ́ẹ̀ ni ti ṣe lọ ọmọ yóò kí n súnmọ́ kí n jẹ́ kó ní ṣẹ́nìtì mo máa ń fi ìjẹ́ wípé mo fi ìdílé ààbò ni mo máa ń fi ìjẹ́ wípé mo ń náà ṣe ẹbẹ nínú ọ̀sán ọmọ kékeré ni. ó ní Mohbad Wùmí ní òun fìdí Mohbad bí ẹni tó ń fìdí ọmọ kékeré ni òun náà sí ẹ̀ bí ẹni tí ń nọ́ọ̀sì ọmọ òun nọ́ọ̀sì Mohbad bí ẹni tí ń nọ́ọ̀sì ọmọ ó ní ẹni tó nọ́ọ̀sì bí ẹni tó ń nọ́ọ̀sì ọmọ ń lo wá ní òmọrú ikú tó pa ó ní òun nọ́ọ̀sì ẹ̀ bí ọmọ ẹkún ni Mohbad máa ń sun o kí ló ń pa á lẹ́kún ó sọ tó ń pa á lẹ́kún fún wa kí ló ń pa Mohbad lẹ́kún ó sọ olóhùn nọ́ọ̀sì ẹ̀ bí ọmọdé ni ó máa ń fìdí ẹ̀ bí ọmọdé ni lóde ló wà nínú kitchen nígbà tí nọ́ọ̀sì dé làdúrà ló ń ṣe indomie fún ìwọ kọ́ ló ṣe indomie ìwọ tó ń fìdí rẹ̀ nìyẹn o but àdúrà ló ṣe indomie kì í ṣèwọ àdúrà ló ṣe indomie tí Mohbad kọ́kọ́ jẹ láàárọ̀ kò kì í ṣe ìwọ ó dẹ̀ ló ń fìdí rẹ̀ ní nọ́ọ̀sì dé ló lóòsí níbẹ̀ ló lóòmọ̀ kankan tó lóun kúkú jollof rice ẹni tó ń fìdí nìyẹn o ẹni tó nọ́ọ̀sì bí ọmọ tuntun nù o bọ́lẹ̀ nu mọ́tò. ẹ ti rí mi kò kí bọ́lẹ̀ nu mọ́tò tí màá ti bá jáde ní fún bẹ́lẹ̀ nu mọ́tò. fẹ́ gbọ́ òun ò kí bọ́lẹ̀ nu mọ́tò. I want to ask him what he knows about it. He might have gotten information from somewhere so I can clear myself. I don't even want to. And also, be able to tell those cool people. I have begged Baba to come and do DNA since November. But Baba got lórí, Baba ò change DNA. Ìyá ọkọ mi ti pè wọ́n. Àwọn family ní èyí tí mo lọ tí mo ṣọ̀rọ̀ náà ìyá ọkọ mi. Àwọn family bàbá ọkọ mi ṣé wọ́n sọ́dọ̀ ìyá ọkọ mi lé ní yìí ní àyọ̀kú. Wọ́n ti bẹ bàbá sá fún DNA because of the money they are giving him. Ṣé gbọ́rọ̀ tí Mohbad sọ sí Wùmí sọ ó ní bàbá Mohbad ń sá fún DNA test ó ní ìyá kò sọ pé òun ló ń pé o ó ní ìyá ọkọ òun ti pe bàbá Mohbad pé kó wá ṣe DNA test kò sọ pé òun ó ní ìyá ọkọ òun ó ti pe bàbá Mohbad pé kó wá ṣe DNA test ẹ̀yin ará mi nínú ilé ẹ̀yin ará mi nínú Olúwa sálàáfíà lẹ́wà ṣe dáadáa lẹ́dé according to bàbá Mohbad lánàá tán náà pè wọ́n sórí show bàbá Mohbad ní pípè tí wọ́n pè kì í ṣe pé wọ́n pe òun voice note ó níyà Mohbad send sóhun pé kóun wá sí i torí gbà tóun rẹ́dì ńgbà náà tí bàbá Mohbad rẹ́dì Wùmí ní kí wọ́n lọ bá lọ́ọ̀yà òun kí wọ́n lọ right lẹ́yìn náà bàbá Mohbad náà ní kán lọ gba true lọ́ọ̀yà òun ló sọ bọ̀ ìyá Mohbad ò pe bàbá Mohbad ó ní láti last year
last year kan this year ni o ní January end yìí tí ìyá Mohbad fi voice note tó circulate yẹn ó ní voice note tí ìyá Mohbad send sí bàbá Mohbad tí ìyá Mohbad sọ fún Wumi pé òun ti sọ fún bàbá Mohbad ṣé tó bá jẹ́ ẹ̀yin náà pẹ̀lú ohun wèrè tí ìyá Mohbad fi ránṣẹ́ yẹn wípé òun fún ní ọjọ́ mẹ́ta kó wá ṣe DNA test torí Mohbad kò ń gangan kọ́ ló ní Mohbad tó ní o torí Wumi sọ kántankàntán ohun tí ìyá ọkọ ẹ fi ránṣẹ́ sí bàbá Mohbad nìyẹn o ìwọ lọ sọ fún ìyá ọkọ ẹ sọ pé òun ti lọ sọ fún pé kó wá ṣe DNA test but DNA test sí tọmọ rẹ̀ lẹ́ni kó lọ ṣe ẹni kó lọ ṣe DNA test ti Mohbad kó tó wá ṣe títí lè àmọ́ ohun tẹ́ ẹ fi ránṣẹ́ nìyẹn ẹ dẹ̀ ń sọ níbí nísì pé ẹ ti sọ fún bàbá Mohbad kó wá ṣe DNA test pọ́nsá káàkiri ṣé voice note tí ìyá Mohbad fi ránṣẹ́ yẹn voice note tó yẹ circulate ó ti jáde láti January ló ti jáde bóyá 28 àti 28 bí nǹkan bí 30 nǹkan ní voice note yẹn ti wà ló ti send ẹ̀ sí wọn kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ send ẹ̀ jáde sí ọ̀dọ̀ social media ni ó ti already wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ voice note mẹ́ta tí ìyá Mohbad send nìyẹn tí Wùmí ń sọ nípa rẹ̀ pé ìyá ọkọ òun ti pe bàbá Mohbad ẹ dákun ṣé voice note nìyẹn ìyá ń sọ pé bàbá kọ́ ló bí Mohbad ó ní kó lọ ṣe DNA test àwọn ọmọ yẹn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta bàbá Mohbad kọ́ ló bí fún pé ṣé ó mọ̀ nígbà tó ń lóyún ni bóyá ká tún play pọ̀ mi ìfẹ́ padà sẹ́yìn torí mi ìnírògùn padà sí ibú mọ́ àti already play rẹ̀ ẹ lọ gbọ́ voice note ìyá Mohbad tó jáde ṣé voice note tí Wùmí ń sọ nípa ẹ̀ nu ìwọ náà fẹ́ pe bàbá ọkọ ẹ tó bá yẹ pé ojú ọmọ tó lẹ́kọ̀ọ́ tí wọ́n kó ẹ tó gbẹ̀kọ́ tó kì í sí ọmọ àbí ìpàbí ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ọ̀lù lè ìwọ níwọ pé bàbá ọkọ tẹ́ ń pè tó jẹ́ pé lẹ̀ ń fún ìwọ pé bàbá ọkọ ẹ ní last year èpè ló fún lórí fóònù èpè ló rà fún òun ṣépè fún pé o máa pa tó ń threaten ẹ ni ó ló máa pa tọmọ ẹ bá kú tí nǹkan bá sọmọ ẹ toró náà máa kú pẹ̀lú ṣé pípẹ́ ni à ń pè yẹn ìyá náà tún pé bàbá ó sẹ́ndì fọ́ìsì pẹ̀lú èpè àtẹ̀ébú ó tún ní kó lọ ṣe DNA test ti Mohbad ìwọ dẹ̀ ní pé ẹ ti pé bàbá pé kó lọ ṣe DNA test ṣé DNA test ti Mohbad lẹ́yìn ń pè fún pé kó lọ ṣe torí gbogbo ayé ò ń sunkún nìsín ẹkún olórí burúkú ẹkún àbòsí tẹ ẹ bá rí ní Wùmí ẹni bá fi etí ẹ lọ tún fídíò yẹn play ẹ jókòó títí ẹ ní kẹ lọ play lẹ́yìn tó ń gbé jáde ní òun clear dáadáa ẹ lọ jókòó ẹ rí i pé Wùmí ò sunkún bí wà téèyàn bá ń pretend pé béèyàn bá ń pretend ẹkún Wùmí ò sunkún ó ń pretend ṣíṣe pretenders. You are a pretender, and I will expose you. People don't know this man's scope. You people don't know him. I know him so well. What about these people? What she, Baba sọ fún mi lẹ́yìn. Baba wa sọ lẹ́yìn nípa tó yẹ kó yẹ kó sọ yẹ kó sọ àwọn bí Baba tó wá ń du àwọn. Ó lè sọ pé wọ́n ṣe ní ẹni ní Baba sọ̀rọ̀ bó ṣe ti ẹni. Baba wa sọ láwọn máa pọ̀ fún gbogbo yín. Gbogbo yín lọ́wọ́ àbí nípa mi sá. A clear conscious fear of accusation. Why should I be scared because of Liam? Sir, I'm done. How you want to play? If you can do acting, because somehow you write on that they maybe they are your team. They are the ones who are making things worse for you because it's not actually the truth. Like they are fighting against. Tap. What am I going to tell you now? What am I to tell you now? Joyce. Ẹjọ́ àwọn ọmọ báyìí àwọn nǹkan tó sọ ní ìṣègbè ó ti kú before kí nǹkan kan báyìí ṣe tó ṣẹlẹ̀ òótọ́ ló ní ká má sọ ọ̀hún the more you hiding the truth the more they think maybe you do something that you do. I know nothing. What I'm saying is that he's not always at peace with himself. Everybody knows. People that women I'm talking to knows. He's not always at peace with himself. He doesn't sleep. He's always thinking. That is what I meant. Look at the judges of Odo, presidential instability. And I have been at the call of the I can't see Nigeria, but we know it is for. I pray that
ẹ̀jẹ̀ kò wọ́n ẹgbẹ́ mi sì lọ sí ẹgbẹ́ pé wọ́n yẹ kó gbé lọ sí ọ̀sìtà wọ́n gbà tó náà ní jésù. wọ́n wọ́n dá kọ́ọ̀tù sí i. tó jẹ́ ọba bẹ́ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ eré òkú bọ̀ kẹ́rù. presidential mo ti ṣe explain fún yín nígbà tí mo lóyún liam ọkọ mi ò jẹ́ kí n lọ sí antenatal kò jẹ́ kí n bí ṣé ó yẹ kí odidi ọmọ Mohbad ṣé ó yẹ kí n bí sílẹ̀ alágbo kò jẹ́ kí n bí kò yẹ kí n gbé ọmọ mi lọ sí hospital mi ìbí ọmọ sọ́lá àgbo mo ní tiẹ̀ mo ní láti rán tiẹ̀ yẹn just because he refuses hospital and the only reason is because of the fear that he had he believes the madness are everywhere and they might attack. níbi ọ̀rọ̀ tí Wumi sọ níbẹ̀ it's a lie wípé o bímọ sílé alágbo ẹ bá mi like ẹ bá mi gbọ́ wọlé love and like pé o bímọ sílé alágbo yẹn ìyẹn wá mi pé ló jẹ́ kó o ní tiẹ̀ ẹni tó bímọ sí hospital èmi bímọ sí hospital mo ní tiẹ̀ ó sílé mo bí ọmọ sí hospital kódà matron àgbà nọ́ọ̀sì matron òun ló gbẹ̀bí fún mi mo ní tiẹ̀ ọmọ àkọ́bí bó ṣe máa ń kọ́kọ́ rí nìyẹn ọmọ àkọ́bí dandan ni kó o ní tiẹ̀ torí ojú orí okó ó yàtọ̀ sí orí ọmọ orí okó tó ń gbà tó tínrín gbigbe báyìí tọ́ kò sí bó ṣe lè kí tó kò lè kí torí ọmọ o kò lè tóbi torí ọmọ yóò yà fùrù ẹ ọmọ àkọ́bí yóò yà fùrù àfàwọn tó jẹ́ pé wọ́n ti ó dàgbọ́n kó tiẹ̀ ti sẹ́yún rí gan ọ̀ọ́nì tíà torí gbà tó lo sẹ́yún gan kì í ṣe pé wọ́n ya ń fùrọ̀ orí ọmọ ó yàtọ̀ sórí okó ẹ má bínú bí n bá ń pè báwọn bí n bá pè ní bọ̀dọ̀ okó so ó yàtọ̀ síra wọn ẹ bá ń gbọ́wọ́lé love and like àwọn wèrè ń bẹ ń bí wọ́n ń ṣe orí burúkú gidi gan ni ẹ bá ń press love and like ẹ bá mi gbọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá mi press love and like ẹ bá mi reshare wọ́n ń ṣe orí burúkú gan ni sọpọ̀nàdẹ́ ló máa pa wọ́n tilétilé bọ́ ṣe wà. Now kò sẹ́ni tí ò lè ní tí ẹ̀ wù mí kì í ṣe pé torí pé o bímọ sílé alágbo one Wumi mo fẹ́ béèrè number one question mi tó gbé mi wá pẹ̀lú ẹ̀ lálẹ́ ìbéèrè náà ni pé oní Mohbad ló ní kó lọ bímọ sílé alágbo ṣé ilé alágbo ni wọn ti lè pa ọmọ o nítorí ẹni tó bá ní fear kò sẹ́ni tó máa ní kò lè trust ara rẹ̀ débi tí ó trust ara ta ni nọ́ọ̀sì ta ni ilé alágbo ìbéèrè ni o nọ́ọ̀sì hospital tí ó gbẹ̀bí fún ilé alágbo tó lọ ta ló fẹ́ gbẹ̀bí fún ẹ bẹ́ẹ̀ ó nítumọ̀ ìdí ni pé téèyàn bá bímọ ń gbà mí anything lè ṣẹlẹ̀ wọ́n lè ná nídìí ẹ̀jẹ̀ lára ọmọ wọ́n lè ná nídìí ẹ̀jẹ̀ bóyá tó ènìyàn bá lose the blood tàbí ó nídìí kan bóyá tó fẹ́ bímọ wọ́n bá padà sí test ọmọ yẹn pẹ̀lú ẹ̀ tàbí nígbà tán bá bí ọmọ yẹn tán ó ṣeéṣe kí wọ́n ṣe blood test ọmọ yẹn pẹ̀lú kó mọ̀ papọ̀ mọ́ ti bàbá apart from pé DNA test wọ́n lè ṣe àwọn test kan gbà yẹn tí ò ní jọra wọn because ẹlẹ́ẹ̀kejì talent tó introduce ilé alágbo sí yín ṣẹ́yìn èèyàn mi ń bá mi di ọ̀rọ̀ yẹn talent tó introduce ilé alágbo sí Wùmí torí pé ẹni Mohbad bó ni Mohbad ti mọ̀ ya alágbo rí torí ilé alágbo ló ní kẹ́ ẹ bímọ sí Mohbad tó mọ ilé alágbo torí bàbá Mohbad tá à ń sọ ẹ ti ní bàbá burúkú ni bàbá tí ò da kò mọ ilé alágbo ìyá Mohbad nígbà tán bí léèrè ìjọ kìíní àná ó ní 40 days nígbà tó bímọ lẹ tó jẹ́ kó ń fọwọ́ kan mọ́ after 40 days after 41 days lẹ tó jẹ́ kó ń fọwọ́ kan mọ́ sóun wá ló mú yín délé alágbo ẹni tó jẹ́ pé kò jẹ́ jẹ́ kó fọwọ́ kan mọ́ yẹn rárá torí àwọn spiritual testers tí mo sì máa expose lálẹ́ jẹ́ kí ọkọ fọwọ́ kan mọ́ fún 41 days bàbá ọkọ gbé placenta fún nígbà tó bímọ ṣé Mohbad ló wá mú yín lọlé alágbo yẹn ta ló mú ẹ délé alágbo Wùmí báwo ló ṣe mọ̀ ya alágbo rí báwo ló ṣe mọ̀ alágbo tó bímọ fún tí because ó ní àwọn nǹkan kan tó ṣe tẹ́ bá bímọ ó láwọn spiritual performance fún 41 days náà fi máa ṣe spiritual yẹn that is why tí ìyá Mohbad ò ṣe fọwọ́ kan mọ̀ yẹn kò gbúdọ̀ fọwọ́ kan
torí kì í so ọmọ rẹ̀ kò lè fọwọ́ kàn ṣùgbọ́n yóò pònú ó wá padà gbé dẹbẹtẹ lé ọ lọ́wọ́ pé bàbá ló ní kó má lè fọwọ́ kan mọ́ ó ṣe jẹ́ lẹ́yìn 41 days why tí ò jẹ́ lẹ́yìn 10 days why tí ò jẹ́ lẹ́yìn ọjọ́ mẹ́jọ tí wọ́n ṣèkó mọ́ ó ṣe jẹ́ after 41 days kò sí ìdílé tí ò ní ètùtù tiẹ̀ kò tọrọ mọ́ sọ fún yín kò sí ìdílé ṣé bàbá Mohbad ní àwọn ètùtù tó ń ṣe nínú ìdílé wọn fún 41 ǹjẹ́ tiẹ̀ láwọn performances kan tẹ́ ẹ máa ṣe spiritual things tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ bá bímọ tó fi jẹ́ wípé ìyá ọkọ kò lè fọwọ́ kọmọ fún 41 days ìyá ọkọ ló yẹ kó máa wẹ ọmọ fún 41 days yẹn even títí ó ṣe wá jẹ́ nísìn níyà Mohbad ṣe lè gbé ọmọ but 41 days àkọ́kọ́ yẹn kò lè fọwọ́ kọmọ because of something tí wọ́n kọ́kọ́ perform Wumi búra sẹ́ ẹkú tó má gbé ọmọ yẹn ṣépè ara rẹ ni kò fi ṣépè ara rẹ torí ẹ ti sàwọn performance tẹ máa ṣe fún ikú tí Liam máa gbà kú ẹ ti sọ pé Mohbad ti gbà kú so yẹn mi pé Liam ò lè kú ara rẹ ni kò fi ṣépè pé kò sán kú dànù láìpẹ́ láì jìnnà kò mọ jèrè ṣùgbọ́n mi ò ní fẹnu mi ṣépè fún ẹ ara rẹ ni kò máa fi ṣépè wọ́n fi ọmọ yẹn ṣépè mọ́ torí ẹ ti sá eré gan that is why ẹ ti sá eré nítorí èpè táwọn èèyàn ń ṣẹ́ fọmọ yẹn ó ti mọ̀ pé ọmọ yẹn ò lè kú ara rẹ ni kò fi ṣẹ́ tó bá dẹ̀ fi ń ṣẹ́ máa fi ọwọ́ rẹ sí ojú ara báyìí kó máa fi ran mú wò kó wá máa gbọ́wọ́ rẹ mọ́ àyẹ̀ tí Mohbad ní ò bá mú láyé obìnrin tí kì í ṣe ojú ara obìnrin ló gbà jáde tí ò tún mú àyà rẹ tí ò gun àyà rẹ máa fi rẹ eré bẹ́ẹ̀ má fi ọmọ yẹn ré mọ́ ara ẹni kó máa fi rí ẹ̀yin wicked soul yìí ó ṣe jẹ́ lẹ́yìn 41 days níyà Mohbad ìyá ọkọ tó fọwọ́ kan mọ́ ó ní mí ní why tí ò jẹ́ lẹ́yìn 10 days lẹ́yìn 8 days tẹ́ ẹ bá ṣèkó mọ́ tán ẹ tún wá purọ́ níjọ́ kó mọ́ ẹ fi bàbá Mohbad ṣẹlẹ́yà àjọ náà nítorí kì í sọ ọmọ rẹ̀ now ẹ wá sọ ní ọjọ́ náà níjọ́ náà gan inú Mohbad gan ò tún dùn ẹ wá ní ẹ lọ yá owó òkó mọ́ ẹ lọ yá owó eléèlé lẹ fi ṣèkó mọ́ ìyá rẹ̀ ń pa pẹpẹrọ ìyá rẹ̀ ń pa pẹpẹrọ ìyá rẹ̀ ń pa pẹpẹrọ ó lọ yáwó eléèlé níbi tí bẹ́là kódà kó ṣe 500 kó ṣe 200 bẹ́là ò ní filẹ̀ gbogbo àwọn Zlatan àwọn ọ̀rẹ́ tó yẹ pé téèyàn bá bímọ wọ́n máa ń fúnyàn lówó ọmọ gbogbo àwọn qdot Abiola sí Abiola go tẹ̀lé sọ pé ọ̀rẹ́ má wọrí jẹ fún ẹ ní 200 kí bẹ́là náà gbogbo ẹgbẹ́ tẹ́ ẹjọ́ ń ṣe mọ̀ pé ẹni ẹgbẹ́ kan wá dá 200 fún Mohbad wá lọ yáwó olórí burúkú ní ìran ẹ̀ ṣèrìn tó bá pàdé ìran ìpínlẹ̀ ìyá rẹ̀ olórí tí gbogbo wájú rẹ̀ yọ ọgùn báyìí ó yọ ọgùn báyìí kọ́gùkọ́gù bí òkè olóoru ẹni tó ń sá fún ní ìyá rẹ̀ ìyá yín ò da ọlọ ìyá yín ò ṣe ìyá kì í ṣe abiyamọ rẹ̀ ẹni tí wọ́n tán lé dànù ní ìyá yín ó ló lọ yáwó eléèlé níbi tádúdú àwọn ọ̀rẹ́ wà gbogbo àwọn bẹ́là wà ń lé o bẹ́là wà bẹ́ẹ̀ o kódà kó ṣe 500,000 àbẹ́lẹ̀ ò lè fi sílẹ̀ àwa ní kẹ́ lọ yáwó màálù bẹ̀lẹ̀ gbogbo àwọn Q Abiola gbogbo àwọn OGB wọn wá fún yín wọn wá lè dá owó jọ kí Mohbad fi ṣe ìkómọ because wọn ló gbóyún dé o tún wá sọ statement kan onílé bẹ́là ló ń sùn gbà tó bímọ ta ló rún ẹ níṣẹ́ ta ló ní ọ lóyún ọmọ ọdún mélòó ni ẹ ó wà ní 23 years old 23 years old ni ẹ ọkọ rẹ̀ wà 25 years old ńgbà náà àbí ṣé Mohbad ẹni tí ò nílé tó ń gbé ẹni tó yẹ pé ó ń sàsùnwọ̀ káàkiri ni bọ̀ torí plan ni pé Mohbad mọ̀mọ́ fẹ́ yẹ ẹ sílẹ̀ ó ti mọ̀ pé Mohbad ti ka ẹ already ó wá mọ̀mọ́ lọ gbóyún wá after 2 months bí a month tí wà tí Mohbad ò ti sọ̀rọ̀ tó o ti lọ ó ti sọ pé ò lè fẹ́ Mohbad olóò lè fẹ́ táìmù yẹn ni voice note yẹn ṣẹlẹ̀ voice note tí Mohbad ṣe jáde tí gbogbo yín play lẹ́ni ó ní voice note yẹn tó olóò lè fẹ́ Mohbad ẹ wá edit ẹ̀ Instablog mẹ́jà ó gbé gbogbo ẹ̀ jáde ẹ edit ẹ̀ ni
níbi tó ti ń sọ fún Mohbad pé o ò lè fẹ́, pé o ò ní feelings fún mọ́, tí Mohbad ń sọ wípé why tó wá wà nínú ayé mi for 8 years, why tó wá wà nínú ayé mi, tó wà nínú ayé mi, why tó wà pẹ̀lú mi, kí ló dé tó wà pẹ̀lú mi? Ìwọ dẹ̀ ń dákọ 10 years, Mohbad ń dákọ 8 years, bí 7 years ti ló dárúkọ mẹ́, kásà ní 8 years, bọ̀ kò pé 8 years tán, ó lè ṣe tó wọ́ torí May, ó lè ṣe tó wọ́ ending of 2017, but gbogbo gbà ẹ náà ọkàn ń ròpò ẹ̀ ní olóòní feelings fún mọ́. You said it, Wumi, olóòní feelings fún Mohbad mọ́. Ìmọ́lẹ̀ wa ni when you know that you don't have feelings for me again, why are you still staying in my life? Kí ló tó wà nínú ayé mi? Only you cannot marry him. O sọ now, but edit voice tán gbé jáde yẹn, o edit ẹ̀ ni, o cut voice ti ẹ̀ dànù. Tí Mohbad nìkan lẹ filẹ̀, but ó rí pé ẹ fẹ́ fi rope ẹ̀ pé bóyá ó ní skánskan lórí kò dẹ̀ ní skánskan. Ọwọ́ á rí pé nísìkíní yẹn backfire lé yín lórí ni. Ìgbà tẹ́ wá rí pé tí ayé rò ń tẹ̀rò pé ayé fẹ́ sọ wípé bóyá bí Mohbad ṣe abuse ẹ̀ yẹn, ayé á pity ẹ̀, but tó o mọ̀ pé ó máa backfire lé yín lórí, ẹ̀yin lẹ release ẹ̀ jáde náà. Ẹ mọ̀ pé ó máa, ẹ wá kọ́ ti gbogbo bí tí ìwọ ti sọ̀rọ̀, tó o ti sọ fún Mohbad pé ò ní feelings fún mọ́, tó o ti lóò nífẹ̀ẹ́ mọ́, tọmọ yẹn ní kí wá ló wà nínú ayé òun fún, nígbà tó mọ̀ pé ò nífẹ̀ẹ́ mọ́, kí ló wà nínú ayé òun fún? Why are you still staying in my life when you know that you don't have feelings for me? Ìgbà yẹn ló lọ. Tọ́mọ fi wá ní tó ń bá ti kú, ìwọ nìkan mú. Mo ń wò wọ náà, kì í ṣe pé mi ò rí wọ náà. Mo ń wo ìwọ náà, mo kàn fi ẹ́lẹ̀ fọ́lọ́run ni. Ṣé gbogbo conversation tó fẹ́ máa post nìyẹn nígbà tó ń bá kú tán tó fi ń halẹ̀ mọ́ òun? Ìgbà ẹ lọmọ yẹn wá sí orin jáde. Ìyàwó mi sódà toro mi pin, ó fi mí sílẹ̀ mo ń fa sìgá káàkiri lọ́dọ̀ àwọn àbókí. Ó fi ìmọ́lẹ̀ sílẹ̀, ó lọ. Ó lọ. Torí oru ọmọ yẹn pé olóò ní feelings fún. Olóò lè fẹ́. Ó kàn ń jẹsẹ́ ni. Torí orí ní rí alárùn. Kò lówó lọ́wọ́, ẹbí ò lówó lọ́wọ́. Àwọn òbí tó yẹ kí wọ́n káràmásìkí náà, eré tara tí wọ́n náà lẹ́yìn kálukú wọ́n ń sá ní tí wọ́n jẹ. Wọ́n ń gà sọlọ ni, bàbá ó pọ̀ pa, màmá ó pọ̀ pa. Ọmọ tó ń sàsùwọ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí Mohbad kọrin yẹn. Sọ̀rọ̀ pé ó ṣe interview kan gbà náà, tán bi léèrè pé kí ni ó ní ṣe, did I look like someone that have wife? Ó lóun ò ní girlfriend, thank you, òun ò ní girlfriend débi tó máa níyàwó. Abó ti gbàgbé. Lẹ́yìn yẹn l'August yẹn, orin tá ń sọ yìí, August 4 ni wọ́n release ẹ̀. Ìwọ wá padà lẹ́yìn ìgbà náà tó ti rò ó pin, tó ti lọ, tí ò fọwọ́ kàn ẹ́ bóyá bí oṣù kan ó lé, tí ò fọwọ́ kàn bóyá bí oṣù kan ó lé, ó wá dé padà, ó wá lọ lóyún, ó wá bá Mohbad, ó lọ lóyún, ó kàn fọwọ́ kàn ẹ́ pẹ́rẹ́, ó wá lọ lóyún. Ṣùgbọ́n òun fi àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ ló fi ń threaten ẹ̀, ó fi hook ẹ̀ down. Why tọmọ gbó tẹ́ ń ṣe baby shower tí Mohbad ń wò yín báyìí? Ọwá ní Mohbad ń wò pé wọ́n ò pọ̀ mọ́. Ṣé tí wọ́n náà bá jẹ́ èèyàn gí, kódà kó jẹ́ ìmọ́lẹ̀ ló lọ́mọ, ọ̀dájú ni ẹ́. Ọmọ tínú rí òdùn. Má gbàgbé pé kò ṣe pé wọ́n tí máa lé Mohbad gbogbo ìgbà náà o. Gbogbo ìgbà tẹ́ gbóyún dé wọ́n tí máa lé o. Ọ̀rọ̀ NDLEA ló kàn ṣẹlẹ̀ ńgbà yẹn o, tí wọ́n fún ní nǹkan mú o. Bọ̀ tó lè láwọn ọ̀tá lágbẹ̀lẹ́gbẹ̀ gbogbo ẹ o, kán má nífẹ̀ẹ́ nínú ibẹ̀ yẹn o. Bọ̀ kò sẹ́ni tó ń lé nígbà náà. Ìrònú pé Naira Marley ò jẹ́ kó lọ, òun ló lè wà lára ẹ̀. Bọ̀ kò sẹ́ni tó ń nà kiri ńgbà náà. Kò sẹ́ni tó ń búlì rẹ̀.
nobody tó ń búlì rẹ̀ ó dẹ̀ ń rí ṣó gbà níwọ̀n bá bó ṣe ń rí gbà ó ń rí gbà o ẹ wá ìwọ tó mọ̀ pé kò sí kiri lọ́wọ́ ẹ̀ ó wá gbóyún ẹni tí ò nílé tó ń gbé ó wá gbóyún ó wá foyún hùkù ẹ̀ mọ́lẹ̀ ó wá ń sunkún wèrè pé ló lè bẹ́là lẹ́ ń gbé ìwọ kọ́ obìnrin kọ́ ni ẹ́ ìwọ kọ́ ló yẹ kó ronú pé ẹni tí ò nílé tí ò síbi tó ń gbé tá a bá tí ń bá tiẹ̀ wá lóyún bo ni mo fẹ́ gbé sí tá ibo mo fẹ́ máa sùn ìwọ wá lọ gbóyún rẹ ó mọ̀ pé ẹ ní plan torí pé o sáfẹ́ ẹ fẹ́ press ọmọ yẹn down ẹ fẹ́ pin yẹn down ló ṣe lọ gbé oyún wá 2023 ni bully bẹ̀rẹ̀ náà yes wọn ò sẹ́ni tó ń búlẹ̀ ní gbogbo 2020 gbogbo 2020 gbogbo ìgbà tó lọ bá Túndé tó lóun ò fẹ́ mánéjà tó lóun ò fẹ́ Túndé mánéjà mọ́ àbúrò Naira Marley October 2022 nìyẹn ṣẹlẹ̀ tí wọ́n lù lọ àtìgbà yẹn náà dẹ̀ ni àwọn but kò sí pé nǹkan tó le lẹ́yìn ìgbà yẹn kò sí pé nǹkan kan mọ́ kò sí pé nǹkan kan mọ́ lórí nǹkan yẹn tó lóun ò fẹ́ tí wọ́n tí Naira Marley dẹ̀ tó ló tú àwọn èèyàn lẹ̀ fún tán tí Naira Marley fi ló bu àwọn èèyàn jẹ láì bùyàn jẹ torí pé ó change ẹ̀ tẹ̀bí lẹ́yìn ìgbà yẹn náà tó ní Naira Marley sẹ́ẹ̀tì ìwọ yìí ló sọ pé ó fún oníwọ̀ ló introduce manager sí Ṣèyí ṣe bọ́ ọ̀rẹ́ ẹ̀ ló pe Ṣèyí ọ̀rẹ́ ẹ̀ ni Ṣèyí náà ìwọ ló introduce Ṣèyí sí tó ń ṣe ọmọ Naira Marley Ṣèyí tá à ń sọ nípa ẹ̀ tí ń ṣe manager Mohbad yìí ọmọ Naira ni Malians ni ó ní wọ́n tún wá lọ introduce sí so possible ẹ̀dẹ̀ lẹ́ẹ̀bá Naira Marley ṣe mọ́ olóòṣe mọ́ ó dẹ̀ introduce manager tó ṣe ọmọ Naira sí tó ṣe ọmọ Naira olóòfẹ́ nìkan mọ́ ẹlòmíì ló fi sí torí pé mọ̀ pé Túndé ò gbà kó káhun ó lè máa control Túndé ọ̀bọ̀ ó lè control Wùmí ó lè control Ṣèyí torí pé ó jọ rẹ̀ Túndé ò lè máa líkì gbogbo secret ẹni tó manage fún ẹ bọ̀ torí pé Ṣèyí jẹ́ obìnrin a sì tún gbọ́pọ́n lẹ̀ ńlára yín bẹ́ẹ̀ ẹ tún ṣe lẹ́sibí àti ẹ̀wà mọ̀ ìtàn pè ẹ́ so what are we saying ọwá ló jìyà. And you know how you so kind to you so boy. A lot of things ló sọ ń bì tá bá fẹ́ sọ ẹ dákun ṣé mo sì ń appear ṣé mo sì ń appear fóònù mi kejì dà ṣé mo ń appear dákun ṣé ń wò mí ṣá. ẹ dákun tí mo bá àpí ẹ̀jẹ̀ mọ̀ mi ò ṣé mo wà ń bẹ̀ ẹ bá ń láìkì à ń lọ fo ẹ jẹun wọn fún ok mbọ ẹ jẹ́ ń play lè ibi tí mò ń lọ mòdè ìyàwó mi só dáa tó rò mí pin ó fi mí sílẹ̀ mò ń fa sìgá ẹ jẹ́ kí n play eléyìí tí mo fẹ́ play. This particular line, Baba Pantoshi message that me 2 weeks ago. Starting me reply one. I know it's about my shame. I tell mo baba yìí. Ẹ̀yin tí ẹ mọ̀ baba yìí. Baba Mohbad. Tí n bá sọ̀rọ̀ ní sẹ́ẹ̀ ni mò ń sọ̀rọ̀. Ìyàwó ọmọ yín ní message bàbá òun ní 2 weeks ago. Ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni pé ẹ mẹ́ṣẹ́jì bàbá Wùmí? Kí lẹ mẹ́ṣẹ́jì bàbá Wùmí fún? Ṣé bẹ́ẹ̀ ní bàbá Wùmí ti blọ́ọ̀kì yín? Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o, ẹ ló blọ́ọ̀kì yín nígbọ̀rọ̀ onílẹ̀ ẹsẹ̀lẹ̀. Ẹ ní bàbá Mohbad ti blọ́ọ̀kì yín, bàbá Wùmí. Wùmí ní ẹ mẹ́ṣẹ́jì bàbá òun ní 2 weeks ago. Ó wá ń sọ wípé gbogbo àwọn tó ń jà fún yín wọn ò mọ irú èèyàn tẹ́ ẹ jẹ́. Wùmí, irú èèyàn wo ni bàbá Mohbad jẹ́? We want to know. You know a lot.
ohun tó bá mọ̀ ni kó o sọ fún wa, kì í ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún bàbá yìí irọ́ o, ohun tó bá mọ̀ ni kó o sọ fún wa, we want to know. Kí ni tó ṣẹlẹ̀? Mẹ́sẹ̀jì wo torí o ní bàbá rí o fèsì sí bàbá Mohbad? Mo fẹ́ mọ̀ torí mi ò mọ̀ tí bàbá Mohbad ṣe fẹ́ pe bàbá rẹ fún o. O lẹ́yìn tẹ́ ń jà fún bàbá irú èèyàn òde ìwọ ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ láìda, ò ń nẹ́ẹ̀lì bàbá ọkọ ẹ̀ láìda, o ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ tiẹ̀ láìda. Tó o bá dá òní o ìwọ yìí ni wọ́n wá ní ìwọ so wá rí pé bẹ́ẹ̀ ṣe bá yí ẹ̀jẹ̀ fún àwọn Ìyábọ̀ Òjó, ìwọ iná ló rojọ́ fún gbogbo àwọn Q Tabiola tí wọ́n fi useless bàbá Mohbad, ìwọ iná ló rojọ́ fún àwọn OGB tí wọ́n fi useless bàbá Mohbad. So ti rí pé ó ti wà ní ọ̀rọ̀ ẹ Hayat tí ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí, o tún ti ń ba bàbá Mohbad jẹ́ fún àbúrẹ́bẹ̀ fún Hayat, o tún ti ń ṣèbàjẹ́ wọn. So rí pé ó ní bàjẹ́ ni ẹ́, abatẹnijẹ́ dẹ̀ ló máa ń hùwà bó ṣe ń hùwà, apànìyàn abatẹnijẹ́ onírọ́ ọ̀dọ́kọ ọ̀fun ló ń hùwà bó ṣe hùwà yẹn. O wá clear rẹ pẹ̀lú ẹni tẹ̀ wá bẹ́ẹ̀, bàbá ọkọ ẹjọ́ ẹ̀ ló ń rò, ṣé ẹjọ́ bàbá ọkọ ẹ̀ náà gbé wá bẹ́ẹ̀? ṣé bí ẹ wá rojọ́ pé Hayat ń ṣépè fọmọ, ṣé bí ìyẹn ló yẹ kó face question tó bá bí ẹ ló yẹ kó dáhùn. Bàbá ọkọ ló ń bú, bàbá ọkọ ló ń nẹ̀ ló ń sọ̀rọ̀ burúkú sí ọmọ àbí ipa bí ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ọ̀lù lẹ̀, aláìlẹ́kọ̀ọ́ ọgbọ́n Ọ̀yọ́, kò lẹ́kọ̀ọ́, kò rẹ́ni tọ́ ọ̀rẹ́ ẹni tó bí ẹgbẹ́ ọ̀rẹ́ kò tó ògbó ògbẹ̀kọ́ débi tí ó kọ́wọ́ gangan lẹ́kọ̀ọ́ torí ó yẹ kán kó ẹ. Ṣẹ́yìn tẹ́ ẹ lọ rojọ́ fún Naira Marley fún bàbá Fọlànà lélẹ̀ ẹ́ ìbéèrè ni o, à ń béèrè justice ń tó pa ìmọ́lẹ̀, irú ikú wo ló pa ìmọ́lẹ̀? O ní wọ́n ń jà fún bàbá Mohbad, kí ló kèmí pẹ̀lú bàbá Mohbad? O ò rí mi bí wọ́n ṣe máa ń fún bàbá Mohbad tí n bá fẹ́ fún ni. A wà lórí show kan bẹ̀yẹn lálẹ́ àná torí pé a ti ṣòfin pé títí bàbá Mohbad fi máa parí lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ láti fi lè pọ́n Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lé àǹdẹ́ láti ti mọ́ ba iṣẹ́ rẹ̀ jẹ́ débi pé àwọn èèyàn ó tún máa sọ̀rọ̀ sí bàbá Mohbad anyhow pé owó ló ń wá kiri lórí show, owó ló ń wá ká, ni a ṣe fi òfin yẹn sílẹ̀ pé nobody tó gbọdọ̀ gbé bàbá Mohbad wá sórí show, bíbẹ̀ kọ́ tí ẹni yẹn máa bàjẹ́ ni. Tó bá parí lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀, tó bá need help, tó bá fún yín ní mẹ́sẹ̀jì ní kọ̀kọ̀, ẹni tó bá lè gbowó fún kan fún, ẹni tó bá lè help ẹ̀ kí wọ́n help ẹ̀. Bọ̀ láti wá sórí show pé kẹ́ wá máa gbóhùn rẹ̀ no títí tí ó fi parí, kó má dàbí pé ẹ torí pé ó ṣe kinní kan oní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe bínú torí ó ti wà ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ handle kéèsì ẹ̀, ẹ jẹ́ kó ṣe tán láì jáde. Mo pariwo lé wọn lórí ni, mo ní rárá ẹ cover kámẹ́rà yẹn padà, kò sí nǹkan tó jọ. Èmi gan wà lára àwọn tó sọ pé kò sí nǹkan tó jọ kó mọ̀ wá sórí show yìí kankan mọ́ tó fi máa parí, kì í ṣe pé bóyá mo bá wọn jà bọ̀ torí pé mo fẹ́ peace fóun náà kó náà lè rí ìdájọ́, torí èmi máa ń dúró téèyàn bá sọ̀rọ̀ èmi máa ń dúró lórí ẹ̀. Èmi ò ṣalágàbàǹgebè nígbà tẹ́mi tí mo sọ̀rọ̀ tí màá tún wá wà níbi tó ti ń sọ̀rọ̀ lórí show àjẹpórí mi ò pé nìyẹn. Mo ní láti sọ fún un pé náyé ẹ pa kámẹ́rà kí ló fi ara o tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ lábẹ́lẹ̀, ẹ pa kámẹ́rà yẹn true ẹni tí torí kúrẹ́s ń ló ń sọ̀rọ̀ lórí ibẹ̀ yẹn bọ̀ torí pọ́njọ wà pẹ̀lú wọn àwọn náà chipping nínú ẹ̀. No ẹ wá pa kámẹ́rà tẹ́ bá mọ̀ pé bóyá ẹ̀kàn fẹ́ fi kí àwọn èèyàn lọ́ọ̀kan ni ẹ pa kámẹ́rà yẹn, àwọn èèyàn ti ń gbòyìn wọn mọ̀ bàbá Mohbad wọn mọ̀ bọ̀ kẹ́ ẹ sí kámẹ́rà yẹn kán wá rójú yín torí pé ojú yín ti appear lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. So mi ìfẹ́ kójú yẹn tó appear lórí individual láìtọ́ títí tí kéèsì yóò fi parí kọ́rọ̀ yẹn lè dùn lọ kó mọ̀ di pé tún ti ń lọ káàkiri tí wọ́n mọ̀ sọ pé ẹ rí ó tún ṣe báyìí. No mi ìfẹ́ embarrassment fún, that's why tí mo ṣe pariwo mọ́ wọn lánàá. Ànódẹ̀ jẹ́ nìkan tí mo rí pé wọ́n gbọ́ wọ́n sáré pa kámẹ́rà yẹn ní straight, ìyẹn mi pé ọ̀wọ̀ nìyẹn. Ẹ̀yin kan lè wò pé báwo mo ṣe rude because mo wà lára àwọn tó ṣòfin, mi ìdẹ̀ lè wà níbẹ̀, mi ìmọ̀ bóyá ṣe máa ń sọ̀rọ̀ lẹ́lẹ́lẹ̀ torí pé èmi bí mo ṣe wò mo ní abiyamọ ni mo ní ìtara, mo ètì kan máa yẹ̀yẹ́ èèyàn káàkiri, kan máa yẹ̀yẹ́ èèyàn kiri yẹn mo ètẹ̀. Wọ́n dẹ̀ pa kámẹ́rà yẹn, wọ́n dẹ̀ sọ tó fẹ́ sọ lábẹ́lẹ̀ òkè ẹ bá parí wà lẹ́ẹ̀fì láti lọ. Tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá wá lókè òun ti kú lórí òun ti parí kéèsì yìí báyìí o a máa kọ̀ntínú o ẹ̀tẹ́ bá wá padà sékòó ẹ tó lè ṣe láì fún yín, ìyẹn mi pẹ́ ẹ̀ sí nínú Àbújá nìyẹn.
but life tẹ̀sí náà ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ for now ẹ gbúdọ̀ sọ ẹ ní àṣírí kankan fún àwa individual mọ́ gbogbo tẹ́ ẹ bá fẹ́ máa sọ pátá ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní kó ti máa jáde tẹ́ ẹ bá fẹ́ kí àwọn èèyàn kúṣẹ́ you are free to greet everybody anyone that you wish to greet ẹ lè kíyàn but any secret kan tẹ́ ẹ bá mọ̀ ẹ máa sọ jáde Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pé ẹ tó lọ́rọ̀ kan tí ẹ sọ bó ṣe kẹ́ ẹ pèsè orí show orí live tán bá ń ṣe show wọn lọ́wọ́ you can say it let Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ handle your case àwa ìyá àlè handle rẹ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń bẹ Nàìjíríà ariwo lásán làwọn ò mọ̀ pa àdẹ̀ ní pariwo lásán ọ̀rọ̀ làwọn ò mọ̀ sọ ṣùgbọ́n Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní àṣẹ ó lè rìn kí ní o ti lọ sẹ́kọ̀ọ́ sẹ́mi lè lọ sẹ́kọ̀ọ́ ariwo ni mò ń pa láti September igbe ni mò ń kẹ́bọ̀ mi ìlè lẹ́kọ́ mi ìlè lọ Nàìjíríà Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti fò lọ Nàìjíríà ó ní lọ́ọ̀yà tí ó dáwó lẹ̀ ṣé mi lówó tí ń dálẹ̀ fi gba lọ́ọ̀yà sìn ìyí sì wọ́n tó ní social media ni so why tí màá máa disturb àbí destroy ìkẹ́sì Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ no that's why tí mo fi ṣe nǹkan tí mo ṣe lánàá bàbá Mohbad ò fẹ́ anybody lówó kò gbéṣẹ́ fún yàn why tó wá bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yìí ìbéèrè ni o àǹtí Mrs Bra kí ló dé tó bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn àyàtì bàbá tẹ́ ń gbèjà yẹn bàbá yẹn ẹ rí nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹkún tó súnbẹ̀ yẹn kì í ṣe ẹkún náà ń pè yẹn ẹkún àbòsí ọ̀rọ̀ àbòsí ni ohun nìyẹn bàbá tẹ́ ń gbèjà yẹn bàbá tí ò dá bàbá wọn lè ń gbèjà ìyẹn ìṣẹ́kún kí n ti ṣe pẹ̀lú bàbá tó ń gbèjà ta ló ń gbèjà bàbá. Show that give me no boss like come and try shigi baba. Show that give boss like come and try. When I said my husband has been dead. When I said my husband has been dead before the actual death comes, I read that when I thought I'm saying. He knows how he used to have sleepless nights. He does not sleep. Mama feed them, people feed Liam. He's always like, "Toba ni dey about mama standing because they come and attack you." But man, you be feel this, we don't know you. If you share money, I feel money back pay. Only the coffee bowl money here. All those things that bring contest. That's what I actually made that he has died when that death comes. He called up with the countless time to report whenever he's feeling somehow or anything has happened to him. That is what I mean. He has never been at peace until his death go at peace. That was what I mentioned. I said he has been dead for the actual death comes. And because I mean, it was me not taking him to the hospital. My husband will not go. In the test hospital, so bad. He will not go because he feels these people are everywhere and they might attack him. And that is his. Ní Mohbad tó pariwo pé wọ́n fẹ́ tọ́jú mi o ní hospital tó lọ hospital làwọn ń lọ yìí. Mi ò fẹ́ kú o tó wà lọ hospital tó ní wọ́n tọ́jú òun. Òun ni Mohbad tó ń bẹ̀rù hospital so ilé alágbo yẹn ni wọ́n ti lè ṣe nìkan ìbéèrè ni o mọ̀ pé ìbílẹ̀ gan ló yá jù òkú náà sọ pé wọ́n máa ń parọ́ mọ́ lóòótọ́. Same thing it was funny for when it was alive. Ó ní Wumi ní òun àti Naira Sam Larry ò ní one-on-one conversation. Ó lóun àti Sam Larry àwọn ò ní one-on-one conversation rí. Ó ní bọ̀tì a ní fídíò ibi tí Sam Larry ti ní òun kọ́ lòun pa Mohbad tó ní òun ò lè pa Mohbad láéláé kódà níbi tó nífẹ̀ẹ́ Mohbad dé ìyàwó ẹ̀ ló lè testify sí ó gbọ́ bẹ̀ yẹn náà why tó wá já Naira Marley gbà yẹn pé ṣe ló ń parọ́ torí Naira Marley fi ẹsẹ̀ lẹ́rìí pé ìwọ nìkan jẹ́wọ́ ṣé fídíò yìí ni
ń bọ̀ o mo fẹ́ play rẹ̀ fún ẹni o níbi tí Sam Larry ti sọ̀rọ̀ pé ìwọ nìkan ó ní ń bọ̀ ó dà ipò náà ni. mo náà mọ̀ pé mo ní love fún even ìyàwó ẹ̀ gbogbo ẹnìwọ̀n mọ̀ pé mo ní love fún Mohbad gbogbo ojú bá ń lọ kẹ́yà ní jù báyìí. so gbọ́ ó ní fún ìyàwó ẹ̀ gan mọ̀ pé mo ní love fún ó ní òun ó lóun mọ̀ pé mo ní love fún ó níyàwó ẹ̀ gan mọ̀ pé mo ní love fún Sam Larry ló sọ yẹn o ó ní ìfún ìyàwó ẹ̀ gan mọ̀ pé mo ní love fún everybody ní táwọn bá lọ sí Kenya ìwọ tó ń tẹ̀lé ọkọ ẹ̀ kiri ló wà ní mọ Sam Larry lẹ́ẹ̀ni ní conversation Wumi ò ń pa pẹpẹ rọ Wumi ń pa pẹpẹ rọ o níwọ tí Sam Larry fi ń ṣe ẹlẹ́rìí ń bí ló tiẹ̀ lóò káàtì èyí ọ̀tọ̀rọ̀ ọmọ kúrò jẹ́ ká yọ ọ̀rọ̀ ọmọ kúrò olóòmọ Sam Larry ìwọ àti òní conversation one on one conversation lẹ́ni tó ń fi ẹsẹ̀ lẹ́rìí ń bí kódà gan kó mọ́ tètè délé nígbà míì gan ó sì máa pè lórí fóònù wàá pè lórí fóònù kò sí ni ibo lẹ́wà tó máa ní mo wà pẹ̀lú Sam Larry jẹ́ bá wọn lọ ní travelling tó lọ tó máa lọ sí travel tẹ́ bá lẹ̀ travel tí wọ́n wà nílé tí wọ́n máa wà nílé àbí Sam Larry kan ló ń fi ẹsẹ̀ lẹ́rìí ni ń bọ́ o. Samson ní Fọlábí Balógun elétò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Mohbad brọ́dà mi ni mo láìkẹ́ gan gbogbo àti wà ní malẹ́ ọ̀sẹ̀ kan gan mo náà mọ̀ pé mo ní love fún even ìyàwó ẹ̀ gbogbo ẹnìwọ̀n mọ̀ pé mo ní love fún Mohbad. even ìyàwó ẹ̀ ó dẹ̀ lóò mọ Sam Larry ò mọ anybody wọn. gbogbo ojú máa ń lọ Kẹ́yà ní jù báyìí ni màá ní Mohbad jájọ lọ máa sọ fún wa ní àṣẹkọ já ṣe ṣó kájọ ṣe lè lọ sí gbogbo ẹ so tábà ń jà bí kakúkọ èmi ò lè pa Mohbad. wọ́n pa pẹpẹ ẹ̀rọ mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo everybody you are welcome. ó ń pa pẹpẹ ẹ̀rọ ó gbọ́n tó sọ ń bí ó tún fi ẹsẹ̀ lẹ́rìí káti ẹ̀ yọ ọ̀rọ̀ ọmọ kúrò olóòmọ Sam bóyá sọ pé òmọ Naira Marley nínú tá padà wú ẹ jáde lábẹ́ dúvẹ́ aláwọ̀ oníkọlọ́fù tá wú ẹ jáde lábẹ́ rẹ̀ tẹbí bó ṣe lóòmọ Naira Marley nìyẹn tó nígbọ̀rọ̀ NDLEA ló mọ Naira Marley ọ̀rọ̀ NDLEA tó ṣẹlẹ̀ ní February 24 tá a dẹ̀ rí ẹ ní October 7 2021 lábẹ́ bẹ́ẹ̀dì lórí bẹ́ẹ̀dì tẹ́ jókòó báyìí ẹni tó mọ̀ rínú olóòkì bá Naira Marley sọ̀rọ̀ ẹni tó kì í bá sọ̀rọ̀ ló wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀wù mi ó ń pa ṣégè nínú rọ́ ẹni bá ti ń dọ́kọ ọmọ jalè gan bó ṣe wà sọ̀rọ̀ tí mo gbé bọ́n ṣá torí òun dọ́kọ òun parọ́ ó lè yẹn nìkan ni mi tí ì mọ̀ torí mi lẹ́rìí ẹ̀ torí àti rẹ́rìí yẹn òun parọ́ nú ẹnu sọ̀rọ̀ pọ̀ sọ pé òun mọ Naira Marley náà ní corona inquest oní Mohbad ló débẹ̀ ló mọ̀ wọ́gán tó ní kó mọ̀ lọ ṣèyí lọ́rẹ́ báwo ni ṣèyí tó jẹ́ ọmọ maliansi ọmọ Naira Marley tí wọ́n wá pè lọ́rẹ́ títí ẹ ó dẹ̀ ló mọ Naira Marley ṣòwò pé lẹ́yìn ìgbà yẹn la padà wú ẹjẹ́ dé lábẹ́ dúvé lábẹ́ bẹ́ẹ̀dì lórí bẹ́ẹ̀dì bó ṣe lóò ní conference olóò ní corona inquest olóò bá Naira Marley sọ̀rọ̀ rí ní one-on-one rí oníwà àti òní conversation kankan rí bóyá sọ náà nìyẹn bẹ́ẹ̀ ní conversation kankan rí pé wà tí ò kí sọ lọ́rọ̀ ọ̀rọ̀ NDLEA tó ṣẹlẹ̀ ló jẹ́ kó mọ̀ ẹni tó ní conversation pẹ̀lú ẹni tó mọ̀ ó dẹ̀ wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ ṣó possible fẹ́ni tí èmi àti òní conversation ẹni tí mi ò mọ̀ rí tí mi ì rírí tí mi ì ta sí màá dẹ̀ wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ kò sí wàhálà ọlọ́run bẹ́ẹ̀ o. gbogbo yín lọ ṣé máa gbọ́dọ̀ sọ́dọ̀ ẹni tẹ́wọ́ èèyàn bẹ́ẹ̀ yẹn mi ì lè gbọ́mọ mi lọ bá bàbá. bàbá wo ló pè ó pé bàbá wọn ní ìyá Mohbad náà lẹ pè torí ó padà sọ oníyọ ọkọ ẹ sórí pẹ̀lú ẹ ti pọ̀ lóde ló pè bàbá tó pé ó pè bàbá ìyá Mohbad ló rán sí ṣé bàbá tó pè tó ṣépè fún ló máa pè ìyá Mohbad lẹ́rán
ìyá Mohbad tó o dẹ̀ rán níṣẹ́ ẹrú tó o rán níṣẹ́ èpè ló lọ sẹ́ ó dẹ̀ ti gbọ́ ìgbà tó máa sọ̀rọ̀ ó ní kí Mohbad lọ ṣe DNA test Mohbad náà pé torí nǹkan ló bí Mohbad ṣeṣe wá nìyẹn sí ẹ pé nìyẹn tẹ́ ẹ bá ti rẹ́dí ẹ̀ gbọ́ ọmọ wa kí ló fẹ́ fọmọ ẹ sí sán fẹ́ gbọ́ ọmọ ẹ sílẹ̀ ni ta ni ó tọ́jú ọmọ sí bàbá Mohbad ni ó mọ̀ fọmọ lọ́yàn kí lẹ́rù tó ń bá ẹ̀ tó o bá láti bàbá Mohbad lọ́wọ́ tẹ́ ẹ bá lámọ tó ṣẹlẹ̀ ẹ̀yin ni ẹ tú síta mọ́ fọ̀rọ̀ sábí àwọn sọ. I don't even know. I don't watch TikTok. I don't watch all those things. I will never watch things that will make me sad. Secondly, if you told me to move forward, or people call him Mohbad, if you told me to get you a way better, that means if you want to give me more sharing or getting because I will be okay. So the thing is, if you don't get all the time, should I post in that or maybe no, or shake it? That was after you posted Liam. And that was even maybe come about to swear for you too. I never posted. Please calm down, mommy. Try to. No, I never posted his phone. But you cursed him out that he's never going to complete a year before he died. And you claimed you love Mohbad. You the lady on phone and come back to the judge's store. You money to buy them with me, they must stop. Guys, or they must stop. More. More is just to look you are posted. They call our man. You never say it. Okay. Or they must stop. I don't know you, you don't know me. I don't have your number. Oh, the number I go for that. Okay. Let's see, talk about it. Watch the people for me. Come to the video and what we say, the comments in the comment. I don't give a fuck, man. I think you're a more than anything more. Yeah, take your best friend. You just said it now that you used to hear informations. How is it possible? Share Liam no jẹ́ kí no si dun Mohbad lábẹ́rẹ́ ni. They so pé torí dai pé torí ọmọ yìí. No ṣe pa Mohbad ko ku. Pé truly torí pé torí Liam no lọ ṣe pa. Pé torí Liam lọ ṣe pa anoba promise láti méjì. Lágbára láìpẹ́ láì jìnà. Liam no o ma ko sole o ma ṣọkun ni. You see? Ṣé lẹ́yìn tẹ́ ń ṣe eré tẹ́ ń post ilé Ayati. Ẹ̀yin tẹ́ ń lọ post tẹ́ ní Ayati ó ṣépè fún Liam. Bó máa sanku same thing tí Ayati sọ ńjọ́ náà pé tó bá jẹ́ pé torí Mohbad ni wọ́n ṣe pa ọmọ yẹn pé ó máa kò ní pọ́dún kan tó máa fi sanku dànù same thing náà tún ni Wumi náà sọ nísìn pé ọmọ yẹn máa kú pé tó bá jẹ́ pé torí Mohbad same ọ̀rọ̀ náà ló sọ o. Ọba pé kò ṣe nítorí ti Liam wọ́n ṣe pa lọ́pàá pọ̀ sọ́lá di méjì ọmọ mi kò ní kúkú kọ̀ọ̀kan bí kì í ṣe iye ìgbọ́n tí bàbá òdòwò ṣe láyé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ikú tó ẹ kí Liam kú wọn ni bàbá ìsìgbà kú yẹn ikú rẹ̀. ará àdúgbò ẹ súnmọ́ bí o ẹ bá ń like o ẹ bá ń rí sí ẹ bá ń power tap padà ẹ bá ń press love. Wùmí ní ikú tó yẹ kí Mohbad kú ikú tó yẹ kí Liam kú ó ní Mohbad ti gbà kú yẹn ẹ jẹ́ wá gbé yín trabaye ẹ jẹ́ sọ túmọ̀ rẹ̀ fún yín ìtumọ̀ n tó sọ ńbẹ̀ o ẹ jẹ́ sọ túmọ̀ rẹ̀ fún yín ṣé rí n tí Wùmí mean truly lótìtọ́ àti lódodo ikú tó yẹ kí Mohbad tó yẹ kí Liam kú ní ọjọ́ yẹn ó ní Mohbad gbà kú ó tọ́ ni bó ló ṣe jẹ́ Wùmí ní ìgbà tí wọ́n náà wà nínú mọ́tò ẹ mọ́ gbàgbé pé wọ́n ní wọ́n ń jà náà wọ́n dẹ̀ ní argumenti lórí Liam nígbà tí Mohbad dé èbúté mẹ́ta Mohbad ló ń fẹ́ sọ Liam sínú omi òun fẹ́ ju ọmọ yẹn sómi kí ni ìdí tí Mohbad ṣe fẹ́ sọ Liam sínú omi ìyẹn mi pé ó fẹ́ pa ní ọjọ́ náà tí Wùmí sọ statement pé tó bá ń try sit o máa kí lè ló sọ lóyìnbó yìí náà o máa try fọkàn pa bó lè ṣe pé ó lò ó máa jẹ̀yà ẹ̀ o máa treat fọkàn pọ̀ ẹ̀ tí Mohbad pé gbogbo tí Mohbad bá ń play shit torí Mohbad fẹ́ travel gbogbo ìyà tó ń ti ń jẹ́ bọ̀ ó wá fẹ́ fún sílẹ̀ lọ
ó fẹ́ fòun sílẹ̀ ó fẹ́ lọ gbogbo bó ṣe dúró tì ó fẹ́ fòun sílẹ̀ lọ ọkàn Mohbad ò dẹ̀ balẹ̀ Mohbad wá fẹ́ sọmọ nù sínú omi ìwọ fẹ́ sọmọ tèmi nù wàá jẹ ìyá ẹ̀ ìjọ yẹn ló yẹ kí Liam kú torí ó yẹ kí Mohbad ju ọmọ yẹn sínú omi ẹ mọ́ gbàgbé pé Dàrósà wà nínú mọ́tò Dàrósà náà wà nínú mọ́tò yẹn níwájú mọ́tò Dàrósà wà níwájú mọ́tò spending wà bẹ́ẹ̀ náà prime boy ó wà nínú mọ́tò driver ó wà nínú mọ́tò tí wọ́n ti ń gbọ́ gbogbo yẹn tí Mohbad ti fẹ́ sọmọ nù ní Tomiland Bridge Dàrósà mọ̀ ń pa ẹ̀ now Wumi mo mọ̀ pọ́rọ̀ tí mò ń sọ ẹ̀ fáwọn tó bá jẹ́ àwọn tíìmù yín àbáwọn tó wọnú ayé dáadáa according to bí mo ṣe gbọ́ information pé any court is that ayé or ẹyẹ wọ́n ní wọn kì í pé wọn gbọ́dọ̀ lu ìyàwó wọn gbọ́dọ̀ rúdù síyàwó wọn bí ìgbà pé màdámù láláṣẹ ni àyàfi tí ọkùnrin yẹn bá wú bóbìnrin yẹn bá wùwà tí ò dáa kó wá fẹjọ́ obìnrin yẹn sùn nínú ẹgbẹ́ wọn ni pé obìnrin yìí hùwà báyìí kó wá fẹjọ́ ẹ̀ sùn tó bá ti fẹjọ́ sùn àwọn èèyàn máa treat fuck up obìnrin yẹn wọ́n ní ká ní Mohbad ó ti lọ lé ní complain lórí ohun tó ṣẹlẹ̀ yẹn pẹ̀lú ọmọ tó bá pẹ́ truly ìmọ́lẹ̀ kan ló lọ́mọ ó yẹ kí ìmọ́lẹ̀ ti lọ fẹjọ́ yẹn sùn nínú court ẹ mọ̀ pé wọ́n ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ wọ́n ní àwọn àyè ẹ mọ̀ pé Mohbad tí kò nínú ẹyẹ because of Wumi torí Wumi ṣe blabla ayé ni Wumi òun náà wá mọ̀ọ́mọ̀ lọ join wọn torí wípé ó fẹ́ kí Mohbad wá depressed kán lè jọ wà nínú tíìmù kan náà ni kán lè jọ wà nínú ẹgbẹ́ kan náà ni Wumi náà fi máa ń fún Mohbad ní pressure gidi wọ́n dẹ̀ ti padà Mohbad dẹ̀ padà ti sọ̀kọ́ fún Wumi láti wà nínú same team kan náà Wumi wọ́n padà wà nínú tíìmù kan náà bọ́ wọ́n ní wọn gbọ́dọ̀ rúdù síyàwó wọn eléyìí tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń treat fuck up wọn kódà ìmí wà tó yẹ pé wọn ò ní gbóòórùn rẹ̀ mọ́ láyé ẹ wo orí èyí tó ṣẹlẹ̀ sí Frosh wọ́n treat fuck up tiẹ̀ náà ni lẹ́ẹ̀fi róòrùn tiẹ̀ gbọ́ mọ́ láéláé ẹ máa rí pé Davido yẹra lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ò gbúdọ̀ gbà pé wọ́n rúdù síyàwó wọn kí ni ti Davido láti sáré sọ pé wọn ò bá ọmọ yẹn ṣe mọ́ because wọn ò gbúdọ̀ gbà ní wọn ò gbúdọ̀ rí pé wọ́n rúdù síyàwó wọn ẹnìyàn arówó gan àpè pépà a rí owó àpè pépà bọ̀ tó bá jẹ́ pé àwọn ni wọ́n ti kọ́kọ́ lọ́ọ̀jì complain pẹ̀lú evidence ọmọ yìí o èmi kọ́ ni mo ní ṣùgbọ́n Mohbad ń bo èlọ́tọ̀ fàṣírí Wùmí mọ́ra torí kò fẹ́ kán yẹ̀yẹ́ òun bọ̀ Wùmí tó ń ṣe yànga because of àwọn àṣírí kan tí Wùmí náà ti ní lọ́wọ́ pé tí wọ́n bá líkì síkírìtì tèmi fún wọn Wùmí mọ̀ pé tó bá líkì síkírìtì ẹ̀ fún àwọn pípù yẹn fún àwọn ẹgbẹ́ tiẹ̀ wọ́n máa treat fọkọ̀pù Wùmí ṣùgbọ́n Wùmí náà wá ń fi síkírìtì tó ní lọ́wọ́ ó fi ń bá Mohbad jà pé tó o bá líkì ẹ̀ síta tó ló mọ̀ pé wọ́n máa treat fọkọ̀pù tó ni Wùmí fi ní Mohbad lára ni Mohbad ò fi lè sọ̀rọ̀ jáde ni Mohbad ò fi lè lọ sọ fún àwọn tíìmù yìí pé Wùmí náà nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ bá mi béèrè lọ́wọ́ Wùmí ta ló pè nígbà tẹ́ délé torí o ní awáwí tán o ní nígbà tẹ́ délé o ní Mohbad o pé ẹjọ́ dóra yín ẹni tó ló ya wèrè ní o tó ní skánsán lórí òun ló bẹ́ẹ̀ sùn ní alẹ́ ọjọ́ Monday yẹn ní alẹ́ ọjọ́ Sunday yẹn to Monday oníkódẹ̀ tó ń lára yín ẹni tẹ́ ló ní injury ní show tí ẹ̀jẹ̀ ń dà
according to bọ́lọ́pàá yìí sọ pé ó lose a lot of blood tí lifestyle náà sọ pé wọ́n ń bá nu ẹ̀jẹ̀ láti ṣòwà nísàlẹ̀ tó nu ṣòwà tẹ̀lé ẹ̀jẹ̀ ń dà ń ló bẹ́ẹ̀ sùn. Definitely it's a lie. Now ẹ já wá trabayé. Ẹ já trabayé. Now ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ń gbádùn ètò yẹn ẹ bá ń power tap dáadáa ẹ dẹ̀ bá ń gbọ́wọ́lé love and like. Ẹ tap 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 ẹ like love. Now ẹ bí Wùmí ní èrè ìfẹ́ olúwa thank you. Ta ni Wùmí pè tó treat fọkọ̀pù Mohbad? Torí ẹgbẹ́ yín wọn gbọ́dọ̀ lu obìnrin wọn dẹ̀ gbọ́dọ̀ bínú wọn gbọ́dọ̀ rúdù sóbìnrin. Wùmí ta ló treat fọkọ̀pù Mohbad? It may not be you but you called. Ta ló pè? Àwọn wo ló ṣiṣẹ́ Mohbad? Àwọn wo ló matching ní ọjọ́ Monday àbí Sunday? Ta ló na Mohbad tó gbòdì? Wọ́n na Mohbad ni. They beat him because of you. Wọ́n gbèjà rẹ̀. Ń ló fa ìjọ tán ní Mohbad kọ́kọ́ nú ẹ̀ tí dàrú sáà ń rìkọ́dù. Because of ẹgbẹ́ yín ni. Obìnrin ọkùnrin ò gbọ́dọ̀ lùyàwó. Ń ló fa rìkọ́dù tán ní dàrú sáà ń rìkọ́dù.